wọ́n fẹ́ kí ìgbé ayé àwọn tí wọ́n bí sáyé tọ́jọ́dọ̀ yìí wọ́n fẹ́ kí ìgbé ayé wọn le gẹ́gẹ́ bí táwọn àgbà ṣe le wọ́n wá ń dẹ ìgbé ayé yìí wọ́n ń dẹ kó rọrùn fún wọn láti inú oyún wá ni wọ́n ń dẹ kó rọrùn fún wọn láti gbà wọn ti bí wọn sáyé tí wọ́n ti ń gbẹ́jú gbogbo ìrìnàjò tí wọ́n wá rìn tẹ́ bá wo church bí wọ́n ṣe ń ṣe ìgbésẹ̀ tàwọn arúgbó bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ìgbésẹ̀ tàwọn kéékèèké bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ìgbésẹ̀ tàwọn ọkùnrin bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ìgbésẹ̀ tàwọn obìnrin ó wá jẹ́ pé gbogbo ètò tí wọ́n ń ṣe gbogbo èèyàn pátápátá tí bá lọ sínú church yẹn gangan gbogbo wọn pátápátá ni ó rí àǹfààní nínú rẹ̀ gbogbo wọn pátápátá ló máa láǹfààní pàápàá jùlọ gbogbo àwọn kìrìsìtẹ́nì pátápátá ló máa láǹfààní bẹ́ẹ̀ ló máa láǹfààní o because tá a bá wo ẹ̀sìn tiwa àwọn tó rí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wà kọ̀ọ̀kan bọ̀ wọn ò pọ̀ yín táwọn ń gbé kalẹ̀ ohun tá a rèé bẹ́ẹ̀ sápò ara wa làwọn léjù ohun tí èrè tó máa wà lórí rẹ̀ níṣẹ́ tí màmú bá fẹ́ dá nǹkan kalẹ̀ sí ohun tí ó mú àǹfààní wá fóun tí ó mú àǹfààní wá fún ìyàwó àtàwọn ọmọ ìní àwa lé òun là ń lé o òun là ń lé tẹ́lẹ̀ bá wo àwọn kìrìsìtẹ́nì tá a sọ wípé wọn ò lẹ́sìn yìí wọn ò lẹ́sìn ẹ̀sìn wọn ti expire ó ti wà updated pépọ̀ jẹ̀níhùn west islam gbogbo ètò tí wọ́n ń gbé kalẹ̀ gbogbo ìrìnàjò táwọn rìn wọ́n rántí àwọn ọ̀dọ́ gan wọ́n ń di tàwọn ọ̀dọ́ mẹ́rù torí àmọ̀ wípé táwọn bá ti rí wọn control ní kékeré tí àwọn bá ti lórí wọn tẹ̀bá ní kékeré síbi táwọn fẹ́ kọ́ wà ó ti rọrùn títán ibi tí àwọn òde àwọn wà débẹ̀ mójú bẹ́ẹ̀ lọ bàbá ìwà ń sọ̀rọ̀ nípa Turkey kọ́ńtì kan ló ń jẹ́ bẹ́ẹ̀ o orílẹ̀-èdè kan ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n láwọn lọ sí Turkey àwọn rí wípé ìjọba Turkey àwọn ni wọ́n kó gbogbo ọ̀dọ́ jọ pátápátá ọ̀fẹ́ o kọ̀ o wà á kọ́ṣẹ́ ẹni tó bá kọ̀ wọ́n fọlọ́pàá mọ́ ni wọ́n wá tẹ̀lé gbogbo wọn wọ́n fún wọn lẹ́kọ̀ọ́ tó tọ́ wọ́n fún wọn lẹ́kọ̀ọ́ tó yẹ tó yẹ gbogbo gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn òṣìṣẹ́ ti wá ń bí mo jẹ́ kápẹ́ntà ni o mo jẹ́ bricklayer ni o mo jẹ́ electrician ni o mo jẹ́ roofer ni o tyler ni o painter ni o gbogbo iṣẹ́ pátápátá tó wà lórí ilẹ̀ ayé yìí pátápátá ìjọba wá tẹ̀lé wọn sí iṣẹ́ yẹn wọn kálukú mú iṣẹ́ tiẹ̀ wọ́n kọ́ gbogbo wọn mọ̀ sẹ́yìn sí gbogbo ọ̀dọ́ pátápátá wọ́n ní kọ̀ lẹ́ni kankan lẹ́ o gbogbo ọ̀dọ́ pátápátá tí ọ̀yọ́ ọkùnrin kankan sílẹ̀ tí obìnrin kankan sílẹ̀ wọn kálukú wá ní iṣẹ́ rẹ̀ lọ́wọ́ tẹ́nì kankan ò depend lórí ẹni kankan tẹ́nì kankan ò gbójúlé ẹni kankan rárá so gbogbo tí wọ́n ń ṣe yẹn báyà kápẹ́ntà ni ìjọba lọ́ra pákó fún ní ọ̀la níṣẹ́ fún gbogbo tí wọ́n ń ṣe jáde gbogbo àwọn nǹkan mèremère tí wọ́n ń ṣe tó fáìn tí wọ́n ń ṣe jáde yẹn ìjọba ní rà padà lọ́wọ́ wọn tó bá jẹ́ wípé tó bá lọ sí tọ́kì sí tẹ́ bá fẹ́ ra àga èyí tó bá jẹ́ wípé ọwọ́ ni wọ́n fi ṣe tọ́jú ọmọdún wọn ló ṣe wọ́n lágbàáyé lọ́wọ́ jù wọ́n lọ lọ́wọ́ jù èyí tó jẹ́ pé engine ni wọ́n fi ṣe àwọn èyí tí wọ́n fọyẹ àwọn ọmọdún wọn tí wọ́n fọwọ́ ṣe yẹn ọwọ́ ju ti èyí tẹ́ńgìnì ṣe lọ táwọn company produce ọmọ jù lọ ìjọba wọn ló ṣe bẹ́ẹ̀ so wọ́n fi yé wa wípé ìjọba tọ́kì wọ́n mójútó àwọn ọ̀dọ́ láti ìpìlẹ̀ ayé wọn ọ̀dà bí torílẹ̀-èdè wa yìí o tó bá bímọ 40 tó bímọ 100 yọ̀ọ̀yọ̀ òní ìjọba ò dá ẹ̀mọ̀ ìjọba ò dá àwọn ọmọ ẹ̀mọ̀ ètò gbogbo tí wọ́n ṣe wọ́n kàn ń ṣe là ń fojú rí àwọn tí ń jàǹfààní rẹ̀ bọ́ọ̀ bá léèyàn lókè òrì jàǹfààní kankan wọ́n ní tọ́kì òrí bẹ́ẹ̀ ọjọ́ mọ́tàlákà o ọjọ́ mọ́tàlákà o bá kàn wọ́n tírìtì gbogbo wọn knowledge tí wọ́n ń lò mẹ́yẹn bàbá yìí apply knowledge tiẹ̀ ìbí kọ́ máa fẹ́ lọ sàlàyé àfikà yọ fídíò yìí o nítorí ẹ̀dá mú fídíò yìí wá ní wípé bàbá yẹn tó sọ̀rọ̀ nípa oyè wọ́n gbé bàbá yẹn sóyè ńláńlá kan bàbá yẹn wá ní pé oyè ò jámọ̀ nǹkankan oyè jíjẹ kò jámọ̀ nǹkankan torí táwọn oyè lè má mọ̀ Ògbómọ̀ṣọ́ yìí ló tún mú mi ṣe fídíò yìí káwò káfi pọ́gbọ́n wọ́n gbẹ́ nìkan sípò ńlá nínú ìjọ wọn ọwọ́ ni wọ́n kàn gbé òun sílẹ̀ ni iṣẹ́ rere tóun ṣe náà wọ́n mọ̀ ṣe lọ bọ̀ ká má fi ipò yẹn ibi ẹnìkan ti fẹ́ kú lórí ipò wọ́n gbé ẹnìkan síbẹ̀ tó tọ́ tako ṣiṣẹ́ níbẹ̀ ni tọ́jẹ́ pẹ́tọ́ ni wọ́n gbé fún un pé ó ti di ṣiṣẹ́ ní bàbá ẹ ti wọ́n ti kẹ́ di olóyè yìí ọwọ́ àgbà ṣùgbọ́n nígbà tó gbà yìí olóyè yìí gbòun lọ ẹ jẹ́ ká tẹ́jẹ̀ bẹ́yẹn. ẹ káàárọ̀ mo tó dé mo kí gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé ó bẹ̀rẹ̀ láti ilẹ̀ Yorùbá tá a wà yìí tó fi dé diaspora káàkiri gbogbo àgbáyé pátápátá mo kí wa wípé àjíǹde ara mo máa jẹ́ mo kí gbogbo àwọn bàbá wa orí adé ọrùn lẹ̀kẹ̀ gbogbo àwọn kábíyèsí wa pátápátá nílẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ láti orí bàbá wa onírìṣà mo kí yín wípé kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ káàkiri gbogbo àwọn ọba tó kù nílẹ̀ Yorùbá mo wá fi àdàgbà rẹ̀ wá sọ́dọ̀ bàbá mi bàbá gbogbo wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ His Imperial Majesty ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gándì Òrùmọgẹ́gẹ́ kẹta mo kì í pé kádé pẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ káwọn ẹ̀sìn ọba wọn jẹ kó pẹ́ kí rúkẹ̀rẹ̀ ọpẹ́ lọ́wọ́ ó dọ̀kẹ́ni káṣí ọpẹ́ lẹ́nu lọ kárí kéṣe ìlú Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí gígùn fún yín bàbá ilẹ̀ Yorùbá ò ní dàrú o Ògbómọ̀ṣọ́ ní bàjẹ́ àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa àwọn tó bá jẹ́ wípé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí àwọn òfin tí mo ṣe jáde tá a sá alábàápàdé rẹ̀ tàbí pé àti ń wò lẹ́yọ̀ kan èjì tẹ́lẹ̀ tí ẹ ò tí ì darapọ̀ mọ́ iléeṣẹ́ Masterbeast MTV fídíò tẹ́ ń wò yìí gàgà ẹ jẹ́ ká wò sàlẹ̀ lọ́wọ́ tún amárè tí wọ́n kọ SUBSCRIBE subscribe ẹ jẹ́ kára fi ká tẹ̀ lórí á paradà á di subscribe á gbé dí sẹ́yìn á wá gbé aago kékeré kan sẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká fọwọ́ tẹ aago yẹn mọ́lẹ̀
aago yẹn á pín sí mẹ́ta, èyí tó wà lókè rẹ̀ pátápátá tí wọ́n kọ́nú rẹ̀ ní dúdú tàbí funfun tí wọ́n kọ AWL sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun gangan ní ẹjẹ́ káfíńkà tẹ̀, ìyẹn ni wípé àti gba notification yẹn ní kété táwọn fúnra wa bá ti ń jáde, táwọn short ti ń jáde, táwọn send post síta tàbá wà lórí live, tàbá ń send live síta, àwọn àkọ́kọ́ tó kọ́ máa láǹfààní oore ọ̀fẹ́ láti kíkọ́ dọ́dọ̀ wá káríwò. ẹ ṣé gan. ẹ má jẹ́ ká gbàgbé o, gẹ́gẹ́ mo ṣe máa rán wa létí gbogbo gbà, membership wà lórí channel yìí. àwọn fídíòs kan wà tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá jẹ́ membership ẹ̀ lérí wo ọlọ́run gbọ́ ẹ̀ lérí wọn o, wọ́n tó 500. ní àwọn míì tó máa jáde, omi àwọn wà ní membership fún 2 hours 3 hours 4 hours kó tó di pé máa change sí public, kó tó di pé gbogbo àgbáyé lérí wò tán pátápátá. ẹni tí ò bá wá darapọ̀ mọ́ members ẹ̀ lè lórí ọ̀fẹ́ láti wò ní time tó wà ní membership yẹn. ẹ jẹ́ ká máa dì mọ́wọ́ o. so ló fi wù mí pé ká join membership. tẹ́ bá ti wá bẹ́ fídíò yìí gangan ẹ̀rí tí a kọ JOIN sí, ìgbà bí o máa gbé table bíi blue báyìí jáde, a kọ membership, a wá kọ JOIN sábẹ́ rẹ̀, ẹ fi ká tẹ̀, a wá gbé yín lọ sí next step, ẹ wá follow ẹ tó bá ti wá kọ successful, yẹn ni pé ẹ ti darapọ̀ mọ́ membership nìyẹn. then ẹ má jẹ́ ká gbàgbé again, lábẹ́ fídíò yìí gangan àárín tí wọ́n kọ THANKS, that is super thanks, ẹ jẹ́ ká fi ká tẹ̀ lórí, yẹn náà gbé wa lọ sí next page, a wá follow ẹ tó bá ti wá kọ successful, àti darapọ̀ nìyẹn. then ẹ má tó jẹ́ ká gbàgbé again o, màmá rán wa létí gbogbo ẹ̀ ní abá gbàgbé o màmá rán wa létí ní pẹ̀lú òkúta náà wà. tẹ́rí àwọn fídíò jáde tó ń bá Primera jáde, bóyá Premiere ni à ń pè ní, bóyá Primera ni, ètò bá jẹ́nu méjèèjì, tó jẹ́ wípé kò ń ṣe time tó jáde sórí YouTube yẹn gangan lẹ máa rí wò, ó ní time bóyá bíi 3 hours sígbà yẹn, bóyá ọjọ́ kejì bóyá ọjọ́ kẹta lẹ tó máa rí wò, omi ìbẹ̀ wákàtí kan ni lẹ tó máa rí wò ní 30 minutes. tó bá wá jáde Primera nìyẹn, tó bá wá ṣẹ̀ bẹ̀rẹ̀ yẹn, tẹ́ bá wá bẹ̀rẹ̀ ẹ rí tí wọ́n kọ, ẹ rí sáàpù kan bíi white báyìí wọ́n kọ goal GOALC, tẹ́ bá fi ká tẹ̀ lórí, a wá gbé yín lọ sí next page, ẹ wá follow yẹn náà, ẹ follow rẹ̀ tó bá ti wá kọ successful, yẹn ni pé ẹ ti wá darapọ̀ pátápátá. wọ́n lè ṣe Masterpiece MTV nìyẹn, ilé ìwọ ọ̀nà wa kò ní bàjẹ́, a máa rárá wa létí náà ni, bẹ́ẹ̀ ni kò sí ní tàwa fújú lára lọ bẹ́yẹn o, a máa rárá wa létí ni èmi ọmọ yín náà ni Rasheed ọmọ onígbọ́n. ètò tòní yàtọ̀ o, ètò tòní yìí ó yàtọ̀ gédéǹgbé, ètò tí mo mú wá láàárọ̀ yìí ó yàtọ̀ gédéǹgbé, ó yàtọ̀. orí oorun ló yẹ kí n wà báyìí, ṣùgbọ́n fídíò tí mo rí yẹn mo gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí, òun ló fa o fídíò yìí àárín òru òun ni mo fi ń ṣe. ní orí ayélujára lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí, lẹ́nu ọjọ́ mélòó sẹ́yìn sí time tá a wà yìí, ọ̀rọ̀ kan lọ tó gbóná rírí nípa prophet bíyà Samuel Olúalọ́. àwọn tó bá jẹ́ Kristẹni wọ́n ti máa mọ̀, pàápàá jùlọ àwọn tó bá jẹ́ pé CAC members ni wọ́n á ti mọ̀ tí mo ń sọ. ìyẹn wá jẹ́ CAC member kò jẹ́ CAC member, ọ̀rọ̀ yẹn ti tàn káàkiri àgbáyé, tí wọ́n ń sọ̀rọ̀ nípa mọ́ yẹn, nípa ìgbéyàwó ẹ̀, wọ́n ń sọ̀rọ̀ nípa ìyàwó ẹ̀, wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ. ó láwọn fídíò kan tí mo wò, mi wá tí ì rí kókó ọ̀rọ̀ mọ́ nìyẹn tí mo lè sọ̀rọ̀ lé lórí, mi tí ì rí kókó fídíò tó máa gbé mi sọ́nà gidi, tó máa fi àṣírí tó ń lọ gangan hàn mí, mi tí ì rí. bọ̀ mo wá ṣe ìgbésẹ̀ kan láti nǹkan bí aago 7 alẹ́, mo ti ń bá gbésẹ̀ yẹn bọ̀, ó wá fi di nǹkan bí 12 òru. bọ̀ ohun tí mo wá rí ó yà mí lẹ́nu gan, ohun tí mo ṣalábàápàdé nípa bóyá pásítọ̀ ni Professor Sam Olúalọ́, bóyá mọ̀ yẹn gangan ni wọ́n ń sọ̀rọ̀ wọn, tó mo ti rí picture, ẹni tí mo rí gangan picture rẹ̀ làwọn yẹn ń gbé síwájú screen wọn tí a fi ṣe program lẹ́jọ́ mẹ́ta yìí. lọ́wọ́lọ́wọ́ bá ṣe sọ̀rọ̀ yìí ni o, ọ̀rọ̀ yẹn gbóná riri, ní tí mọ̀ yẹn wá ṣe gangan, ní tí pásítọ̀ yẹn ṣe gangan, tí gbogbo àgbáyé àwọn pastors, gbogbo àwọn evangelists tí a fi ń kẹ́nu bò gangan, àṣírí yẹn ni mi tí rí. mo ń wá kí ni tí ọkùnrin yìí ṣe, kí ni tí bàbá yìí ṣe, kí ni tí pásítọ̀ yìí ṣe, kí ni tí professor yìí ṣe, tí ọ̀rọ̀ rẹ̀ fi gba gbogbo àgbáyé lẹ́nu àwọn tó jẹ́ Kristẹni, pàápàá jùlọ àwọn tó jẹ́ CAC members ní orílẹ̀-èdè yìí at abroad káàkiri àgbáyé. ìgbà mo ń wá, mo ti wà lẹ́nu ẹ̀ tó 5 hours, mo dìídì ra dátà torí ẹni tí mo ń wá ọ̀rọ̀ nípa bàbá ibi tó ń gangan ti máa sọ̀rọ̀. gbogbo àwọn fídíò tí mo ń rí, àwọn tó ṣe fídíò nípa rẹ̀, àwọn ni mo ń rí fídíò wọn. gbéyàwó ẹ̀ jáde, àtọmọ òkú ni àbáyé ní gbé jáde, wọ́n ń sọ̀rọ̀ nípa pásítọ̀ yìí, wọ́n ń sọ̀rọ̀ nípa wòlíì Ọlọ́run yìí. àwọn fọ́nrán tí mo ti bá pàdé ń lọ bí 7 bí 8, ṣùgbọ́n òun gangan mo kọ́ fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. ó lè sọ̀rọ̀ nípa tí wọ́n ń sọ yẹn o, ó lè má sọ̀rọ̀ nípa ohun táwọn èèyàn ń sọ yẹn, bẹ́ẹ̀ mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹnu mọ́ yẹn gangan, kí n kọ́kọ́ mọ irú ẹ̀dá tó jẹ́, irú èèyàn tó jẹ́, kí n kọ́kọ́ mọ̀. ó dàbí introductory. mo wá ń wá lórí Facebook, mo wá ń wá lórí YouTube, mo wá ṣalábàápàdé fídíò ẹyọ kan tó jẹ́ bí tí mọ̀ yẹn ti jókòó tó ti sọ̀rọ̀. mo wá fẹ́ ká fi ọ̀rọ̀ yẹn ká fi kọ́gbọ́n. ẹ̀yin afá mùsùlùmí, iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín rẹpẹtẹ tẹ́ máa ṣe. àwa mùsùlùmí àpapọ̀, iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa.
iṣẹ́ bẹ lọ́wọ́ wa o. Ọ̀tọ̀ ni tí mò ń wá, ọ̀tọ̀ ni ohun tí mo bá pàdé. Ohun tí mo wá bá pàdé yẹn, àfi kí gbogbo àwa mùsùlùmí ká wo fídíò yẹn. Àfi kí gbogbo àwọn lèmọ́mù wa, àwọn ìmáàmù mọ́sálásí jímọ̀, ìmáàmù mọ́sálásí rátìbí, gbogbo àwọn àfáà pátápátá, gbogbo àwọn mùsùlùmí pátápátá, mo fẹ́ ká wo fídíò yẹn lápapọ̀. A kọ́ ẹ̀kọ́ lára pásítọ̀, a kọ́ ẹ̀kọ́ ńláńlá. Torí ọ̀tọ̀ ní tí mo wá ń pamọ́ yìí, kí ni mọ̀ yìí ṣe gangan? Àwọn kan ń ṣe fídíò jáde pé gbéyàwó rẹ jáde àtàwọn ọmọ, either dead or alive, bóyá ààyè wọn wà ní o, bóyá òkú wọn wà ní o. Ọkàn mi wá ń rò wípé àbí mọ́ọ̀nì yìí, àbí ń tọ́jọ́ mọ́ níta àgbọ̀dọ̀ máa fẹnu sọ ni, bọ̀ mo fẹ́ kí n wá fídíò débẹ̀ tí fídíò yẹn sọ̀túnmọ́ ohun tó ṣẹlẹ̀ gangan fún mi. Bọ̀ gbogbo tí mo wá ń rí mi tí ì rí kókó tí èmi ń wá, wọn á sálábàápàdé fídíò rẹ̀ kan. Fídíò yẹn mo wá wò fún 1 hour, ó ju 1 hour gan lọ. Mo wá wo fídíò, mo farabalẹ̀ wọlé mi nìkan. Mo wá kọ́ ẹ̀kọ́. Ọ̀tọ̀ ni tí mò ń wá, ọ̀tọ̀ ni tí mo rí. Bọ̀ ní tí mò ń wá yẹn, mo á sì máa wá lọ ní ọ̀tí tí mo bá rí, mo wá sọ̀rọ̀ lórí rẹ̀, mi ní tí mẹ́nu bà yẹn. Ṣùgbọ́n lẹ́yìn tí mo bá pàdé yìí, gbogbo mùsùlùmí pátá lọ́gbọ̀dọ̀ wò. Pàápàá jùlọ àwọn àáfàá, àwọn ìmáàmù mọ́sálásí jímọ̀, ìmáàmù mọ́sálásí rátìbí, gbogbo àwọn àáfàá jàǹkànjàǹkàn tí wọ́n lórúkọ káàkiri orílẹ̀ Yorùbá, káàkiri Nàìjíríà yìí, tí wọ́n jẹ́ ọmọ bíbí Yorùbá gangan. Mo fẹ́ ká wo fídíò yìí, ká kọ́ ẹ̀kọ́. Mo ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà sórí channel mi. Láti ìlú Ògbómọ̀ṣọ́ mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí máa fi ṣẹ́yìn àfáà létí. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí máa fi ṣẹ́yìn ẹ̀yin ìmáàmù mọ́sálásí jímọ̀, ìmáàmù mọ́sálásí rátìbí, ẹ̀yin àfáà ńláńlá jàǹkànjàǹkàn tẹ́ ń lo mọ́tò dẹ̀nkùdẹ̀nkù, tẹ́ ń kọ́ ilé ńláńlá, tẹ́ ń nílé kéwú ńláńlá. Mo fẹ́ fi ṣí yín létí. Pàápàá jùlọ gbogbo àwa mùsùlùmí lápapọ̀, mo fẹ́ fi fíìmù yìí, fídíò yìí mo fẹ́ fi ṣí wa létí. Mo fẹ́ fi ṣí wa létí o, mo fẹ́ fi ṣí wa létí gan ni. Kódà yóò yà yín lẹ́nu wípé ọ̀rọ̀ kìrìsìtẹ́nì, ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni mo fẹ́ fi advice àwa mùsùlùmí. Ó tóbi ojú bẹ́ẹ̀ lọ, ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa bàbá yìí, Professor Olúalọ́, bí mo bá rí i pé ẹ má bínú sí bí n bá dẹ̀ wá rí i pé dákun ẹ correct mi, bí mo pé gbogbo àgbáyé ló ń wò mí mo ṣe sọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tó jọ mọ́ ìbàjẹ́ ni wọ́n ń gbé fídíò bàbá yìí jáde fún. Mo wá ń wá ohun tí bàbá yìí ṣe tó jẹ́ aburú tí bàbá yìí ṣe. Mo ń wá ohun tí ó kù díẹ̀ káàtó tí bàbá yìí ṣe, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn Christian fọ́n jáde, pàápàá jùlọ àwọn CAC, tí gbogbo wọn kẹ́nu bò ó. Bọ̀ fídíò tí mo wá bá pàdé, àwa yà mí lẹ́nu, ó yà mí lẹ́nu. Àkọ́kọ́ ni wípé àwa mùsùlùmí, ó bẹ̀rẹ̀ lórí àwọn aṣíwájú wa ní ẹ̀sìn Islam, láwọn tó jẹ́ ọ̀gá pátápátá ní ẹ̀sìn Islam, àwọn àfáà ńlá pátápátá, àwọn imam. A ní ìgbàgbọ́ tó péye, ó sì dá wa lójú wípé láyé yìí o, ayé tá à ń sọ̀rọ̀ yìí ni o, ayé tá à wà ń bẹ̀ yìí ni o, káàkiri àgbáyé pátápátá, pé ẹ̀sìn Islam ló dáa jù. Mi ìjáyan rẹ̀ torí wípé mo gbé àwọn nǹkan kan yẹ̀wò nínú ẹ̀sìn Islam, mo gbé yẹ̀wò sí àwọn ẹ̀sìn tó kù, mo wá rí wípé àwọn ẹ̀sìn tó kù ń padà ń kọ́pì wa. Ìgbésẹ̀ kan àbí méjì máa kàn sọ. Àkọ́kọ́ ni wípé as mùsùlùmí òdodo, tí a bá lọ yàgbẹ́, tá a lọ sí gá gẹ́gẹ́ bí àwọn afáàsì máa ń pè, omi là máa ń lò. Kọ́dà àwọn ẹ̀mí àtọ́ mọ́sẹ̀ dání, wọ́n á fọ gbogbo ara wọn lẹ́yìn ìgbà máa ṣe gá tán tí wọ́n yàgbẹ́ tán tí wọ́n lọ tọ́lẹ̀tì tán, wọ́n á fọ gbogbo ara wọn á mọ́. Ẹgẹ́ tàrí yẹn. Nígbà mo fi wà kékeré mi ní sọ̀rọ̀ yẹn o, but ó ti yé àwọn olóyè, ti yé ayé àwọn ọlọ́gbọ́n. Bọ̀ nísìnyí mo wá rí wípé àwọn kìrìsìtẹ́nì gangan wọ́n lágé, tẹ́pẹ́ táwọn náà bá lọ toilet, àgé yẹn omi ni wọ́n ń lò. Then water system tí òyìnbó ṣe, ẹ rí wípé ẹni tó bá wọ water system tàbí unsuit iléèwé ilé ìyàgbẹ́ tí tọ́jẹ́ tó lóyìnbó dé tí wọ́n fi nǹkan òyìnbó ṣe sínú ẹ̀ tẹ́ fi ṣe lọ́jọ́ kalẹ̀, toilet roll ni wọ́n máa ń gbé síbi ìyàgbẹ́. tó tí a bá ti yàgbẹ́ tán toilet roll yẹn ni wọ́n lò. Bọ̀ nísìnyí a rí pé mẹ́tẹ̀ẹ̀ ló toilet roll wọn á tún lo omi gbogbo wa ń lò báyìí, àti mùsùlùmí o, àti kìrìsìtẹ́nì o, àti oníṣẹ̀ṣe, omi ni gbogbo wa ń lò wípé omi ló máa ra jù. Tí ìbá gbé bí mo ṣe ń gbé kó lè yé wa o, mo lè fẹ́ kọ́rọ̀ yìí kó yé wa dáadáa. Mo fẹ́ kó àwọn àfáà nípa sàn, mo fẹ́ kó àwọn ìmáàmù nípa sàn, pàṣán ọ̀rọ̀ mò ń sọ, kì í ṣe pàṣán bládà. Ẹ jẹ́ ká sọjí, ẹ jẹ́ ká sọjí, ẹ jẹ́ ká sọjí. Ẹ̀sìn tá là ń sìn yìí, à ń wo àwọn kìrìsìtẹ́nì, à ń wo àwọn oníṣẹ̀ṣe wípé wọn ò lẹ́sìn, à ń wo wọn wípé ẹ̀sìn wọn ò dáa, à ń wo wọn wípé ẹ̀sìn wọn ò gbé wọn tayọ ayé yìí, kò gbé wọn dọ́run, kò gbé wọn wà àlìjánnà. Èmi ò jáyan rẹ̀ torí pé mi ò kákéwú, mi ò dẹ̀ kọ́tùmọ̀ rẹ̀. Gbogbo tẹ́sán gẹ́lẹ́ lè nígbà tí mi ò dẹ̀ jà yín níyàn. Ṣùgbọ́n ìgbé ayé àwa mùsùlùmí láyé tá a wà yìí, ìgbé ayé wa gangan mọ́ sọ o, àti ìmáàmù mọ́sálásí jímọ̀, àti ìmáàmù mọ́sálásí rátìbí, àti gbogbo àwọn àfáà jàǹkànjàǹkàn, àti gbogbo àwa mùsùlùmí lápapọ̀ káàkiri ilẹ̀ Yorùbá yìí. Ìgbé ayé wa tá a bá fi wé ìgbé ayé àwọn kìrìsìtẹ́nì, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí kó lè yé wa dáadáa. Ìgbé ayé ìmáàmù
ìmáàmù tó ń kọ̀ǹtró mọ́sálásí jímọ̀ pẹ̀lú pásítọ̀ tóun náà ní chọ́ọ̀chì tí ó jẹ́ ọ̀gá, bóyá ó ní chọ́ọ̀chì kan ní tọ́jọ́ ọ̀gá ń bẹ̀, tàbí chọ́ọ̀chì ẹ̀ ti pé méjì ó sá jẹ́ ọ̀gá chọ́ọ̀chì. Kí ni àníyàn àwọn méjèèjì lérò ayé tá a wà yìí? Kí ni àníyàn, kí ni èròǹgbà àwọn méjèèjì? Ó dàbí ẹni pé nínú ẹ̀sìn Islam à ń sáré ọ̀run, bá ṣe máa wà àlìjẹ́nà, à ń sáré rẹ̀, everybody ló mọ̀ yẹn. Bá ṣe máa wà àlìjẹ́nà yẹn là ń lé. Bọ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó yẹ ká ṣe láyé, ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò tó yẹ ká rìn nínú ayé yìí tí ó mú kí ẹ̀sìn yẹn gangan kó rọrùn fún wa, tí ó mú kí ìgbé ayé wa kó rọrùn, tí ó mú kí ìgbé ayé àwọn tó jẹ́ arúgbó nínú ẹ̀sìn Islam tí wọ́n jẹ́ mùsùlùmí òdodo kó mú ìgbé ayé wọn kó rọrùn títí tí wọ́n fi kú. Ọ̀nà tí ìgbé ayé àwa tá a sangun tá a lè ṣiṣẹ́, èèyàn lè jẹ́ ọ̀dọ́, èèyàn lè ti tayọ ọ̀dọ́, but agbára wà láti ṣiṣẹ́. Kí ni èròǹgbà ẹ̀sìn Islam gangan? Kí ni èròǹgbà àwọn àfáà wa gangan tẹ́ ń darí ẹ̀sìn Islam lórí àwọn tó léegun tó lè ṣiṣẹ́ láàrin gbogbo mùsùlùmí? Then àwọn ọ̀dọ́, àwọn ọmọdé tó ẹ̀sẹ̀ ń bí sáyé láti inú oyún tó fi dá àwọn tẹ́ẹ̀sẹ̀ bí, tó fi dá àwọn ọmọ tí ó ti ń rìn, tó ti ń lọ kindergarten ní àwọn nursery school yẹn ni, tí wọ́n ti ń dàgbà tí wọ́n ti ń wọ primary school. Kí ni ìgbésẹ̀ ẹ̀sìn Islam gangan? Kí ni ìgbésẹ̀ àwọn tó jẹ́ adarí mùsùlùmí, adarí ẹ̀sìn Islam, láwọn ìmáàmù yìí, láwọn aṣíwájú ẹ̀sìn Islam gangan? Kí ni èròǹgbà wọn lórí àwọn ọ̀dọ́ yìí? Mo wo fídíò bàbá yìí, mo wo fídíò bàbá yìí, ó wá mú mi ronú lọ gbáà. Ó mú mi ronú lọ gan o, ó mú mi ronú lọ gan. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ mùsùlùmí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ aṣíwájú wa nínú ẹ̀sìn Islam, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àfáà ńláńlá tó jẹ́ ìmáàmù mọ́sálásí jímọ̀, ìmáàmù rátìbí ni tí wọ́n jẹ́ aṣíwájú nínú ẹ̀sìn yìí gangan. Ọ̀pọ̀lọpọ̀ ò sáré, ọ̀pọ̀lọpọ̀ wọn ò rìn ìrìn, ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní plan. Àwọn ọ̀dọ́, àwọn ọmọ tá ń bílẹ̀ yìí rẹpẹtẹ, àwọn ọmọ tá ń bílẹ̀ lójoojúmọ́, tá ń bí wọn lẹ̀ lójoojúmọ́ yìí, kí ni iṣẹ́ tí wọ́n máa ṣe gan? Kí ni ìrìn àjò wọn nínú ayé? Kí ni ìrìn àjò wọn gangan nínú ayé? Kí ni ìrìn àjò wọn? Ká tó bá wọ àlìjẹ́nà, ayé la kọ́ wà fa. Yá, báwa náà ṣe ń sáré wípé àwọn ẹ̀sìn yòókù lálìjẹ́nà wa nìkan la ní, bẹ́ẹ̀ làwọn náà ń wà wá náà, ní ti ń jó títọ́ ní jódodo. Bẹ́ẹ̀ ni kìrìsìtẹ́nì ń wo mùsùlùmí náà wípé lálìjẹ́nà kankan làwọn wà àlìjẹ́nà, pé Jésù ti bá wọn rí àlìjẹ́nà kalẹ̀. Tàbá àwọn oníṣẹ̀ṣe náà wọn lọ́rùn mílà, ó ti la ọ̀nẹ́lẹ̀ fáwọn lọ́hùn, àgbà fúnra wa. Ẹ wà nìyẹn. Bọ̀ mo kọ́ ẹ̀kọ́, mo dẹ̀ rí ohun tí ó ṣí mi níyè lálẹ́ yìí, àbí lóru yìí, tàbí láàárọ̀ yìí gan. Bàbá yìí pásítọ̀ ni. Ó wá ń sọ àwọn ọ̀rọ̀ wípé òun ọ̀jà fún ara òun. Òun ọ̀jà fún ara òun rárá. Ní tó bá òun jù láyé yìí, ní tó máa ń wá sọ́kàn òun jù láyé yìí ni wípé àwọn ọ̀dọ́ tó kúnlẹ̀ rẹpẹtẹ yìí, ọ̀nà wo ni, ìrànlọ́wọ́ wo ni, ìgbésẹ̀ wo lòun lè ṣe? Pásítọ̀ ni o, kìí ṣe olóṣèlú o, kò ń ṣe tó ní kọ́mpìnì níbì kan o, pásítọ̀ ni o, tọ́lọ́ dé bàṣírí ẹ̀wọ̀n ba. Ó wá ní àwọn ìgbésẹ̀ tí ń gbé lórí wípé gbogbo ọ̀dọ́ pátá tó wà ní ìlú òun, gbogbo ọ̀dọ́ pátá tó wà lábẹ́ chọ́ọ̀chì tòun, gbogbo àwọn ọ̀dọ́ pátápátá tó wà lágbègbè ibi tóun bá wà, ó wá rin gbogbo ọ̀nà wípé àmójútó tó péye, àmójútó tó tọ́. Because ẹ má jẹ́ ká tara wa, tírin ọ̀dọ́ bá ti wọ́ kò lè straight mọ́ lágbàlagbà. Tírin bá ti wọ́ láti pìlẹ̀, tó bá ti lè wọ́ láti pìlẹ̀, then àdìwá àdẹ́yìn látọ̀dọ́ ló ti bẹ̀rẹ̀, láti ọ̀dọ́ ló ti bẹ̀rẹ̀, àtọ̀dọ́ ló ti bẹ̀rẹ̀ o. Téèyàn bá ti lè rí ọmọ kékeré kọ̀ǹtró ńgbà kékeré, kẹ́ ẹ mọ́rùn ẹ̀ síbi tí ó yẹ kọ́rùn wà, ó bọ́. Tọ́ba yìí ti lè dàgbà, iná lè máa ń pariwo wípé tẹ́jà bá ti gbẹ, bí kò ṣe ká ni, bí kò ṣe tú ni, yọ sárùn ní ṣá. Bọ̀ kí ni tó jẹ́ àníyàn àwọn tó já síwájú tiwa gangan? Ẹ rí wípé ọ̀rọ̀ tara oníkálukú lóníkálukú ńlé. Dúkìá tó níkálukú ò ní, tí orúkọ rẹ̀ wà ńbẹ̀ lóníkálukú ńlé. Dúkìá tí ìmáàmù ò ní, dúkìá táàfà ò ní, tí ó jẹ́ wípé orúkọ ẹ̀ ló wà ńbẹ̀. Àǹfààní tí dúkìá yẹn máa mú wá yóò dàbí ẹni pé òun nìkan nígbà míì, tàbí òun pẹ̀lú ìyàwó ẹ̀ nígbà míì, tàbí òun pẹ̀lú àwọn ìyàwó àtọmọ mọ̀lẹ́bí ẹnìkan. Ntọ́pọ̀jù láàrin wa nìyẹn. Ntọ́pọ̀jù nìyẹn. Tẹ́ bá wá wo àwọn pastors yìí, à ń wípé wọn ò lẹ́sìn, but àwọn nǹkan tí wọ́n ń gbé kalẹ̀, àwọn nǹkan ribiribi tí wọ́n ń ṣe, tí wọ́n ń dáwọ́lé tí èsè nǹkan billions of naira, táwọn ń ṣe àwọn nǹkan yìí kalẹ̀ nítorí ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ tiwọn.
nítorí ọjọ́ ọ̀la ọ̀dọ́ ọjọ́ tẹ́ pé àgbàdo ara dáadáa yìí àgbàdo ara gan o wọ́n ń ṣe àwọn oríṣiríṣi nǹkan yìí kalẹ̀ kì í ṣe pé fún àǹfààní ara tiwọn mọ́ tí a bá dẹ̀ rí àǹfààní títí náà máa rí bẹ́ẹ̀ bọ̀ wọ́n ń ṣe àwọn nǹkan yìí kalẹ̀ lọ́nà tó jẹ́ wípé wọn ò fẹ́ káwọn ọ̀dọ́ wọn ó jìyà báwọn ṣe jẹyà wọn ò fẹ́ kí àwọn ọ̀dọ́ tiwọn kún ó tòṣì báwọn àgbàlagbà ṣe tòṣì wọn ò fẹ́ kí ìrìn àjò àwọn ọ̀dọ́ tiwọn àwọn kéékèèké tiwọn wọn ò fẹ́ kọ́ wọ́ bí rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà ṣe wọ́ láàrin wọn wọn ò fẹ́ kí ìgbé ayé àwọn tí wọ́n ń bí sáyé tọ́jọ́dọ̀ yìí wọn ò fẹ́ kí ìgbé ayé wọn ó le gẹ́gẹ́ bí tàwọn àgbà ṣe le wọ́n wá ń dẹ ìgbé ayé yìí wọ́n ń dẹ̀ kó rọrùn fún wọn láti inú oyún wá ni wọ́n ń dẹ̀ kó rọrùn fún wọn láti gbà wọn bá ti bí wọn sáyé tí wọ́n ti ń gbẹ́jú gbogbo ìrìn àjò tí wọ́n wá rìn tẹ́ bá wo church bí wọ́n ṣe ń ṣe ìgbésẹ̀ tàwọn arúgbó bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ìgbésẹ̀ tàwọn ọmọ kéékèèké bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ìgbésẹ̀ tàwọn ọkùnrin bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ìgbésẹ̀ tàwọn obìnrin ó wá jẹ́ pé gbogbo ètò tí wọ́n ń ṣe gbogbo èèyàn pátápátá tí bá ń lọ sínú church yẹn gangan gbogbo wọn pátápátá ni ó rí àǹfààní nínú rẹ̀ gbogbo wọn pátápátá ló máa ráǹfààní pàápàá jùlọ gbogbo àwọn kìrìsìtẹ́nì pátápátá ló máa ráǹfààní bẹ́ẹ̀ ni ló máa ráǹfààní o because tá ẹ bá wo ẹ̀sìn tiwa àwọn tó rí bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wà kọ̀ọ̀kan bọ̀ wọn ò pọ̀ yín táwọn ń gbé kalẹ̀ ohun tá a rèrè ń bẹ́ẹ̀ sápò ara wa làwa ń lé jù ohun tí èrè tó máa wà lórí rẹ̀ nísìnyí tí ìmáàmù bá fẹ́ dá nǹkan kalẹ̀ ń ṣe yìí ohun tí ó mú àǹfààní wá fóun tí ó mú àǹfààní wá fún ìyàwó àtàwọn ọmọ ìní àwa ń lé òun là ń lé o òun là ń lé tẹ́ bá wá wo àwọn kìrìsìtẹ́nì tá à ń sọ wípé wọn ò lẹ́sìn yìí wọn ò lẹ́sìn ẹ̀sìn wọn ti expire ó ti wà outdated pé kò genuine to ẹ̀sìn Islam gbogbo ètò tí wọ́n ń gbé kalẹ̀ gbogbo ìrìn àjò táwọn ń rìn wọ́n ń rántí àwọn ọ̀dọ́ gan wọ́n ń di tàwọn ọ̀dọ́ mẹ́rù torí ọmọ wípé táwọn bá ti rí wọn control ní kékeré tí àwọn bá ti rórí wọn tẹ̀bá ní kékeré síbi táwọn fẹ́ kọ́ wà ó ti rọrùn ó ti tán ibi tí àwọn òde àwọn wà débẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ bàbá yìí wá ń sọ̀rọ̀ nípa Turkey kọ́ńtì kan ló ń jẹ́ bẹ́ẹ̀ o orílẹ̀-èdè kan ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n láwọn lọ sí Turkey àwọn wá rí wípé ìjọba Turkey àwọn ni wọ́n kó gbogbo ọ̀dọ́ jọ pátápátá ọ̀fẹ́ o ó kọ́ o wà á kọ́ṣẹ́ ẹni tó bá kọ́ wọn fọlọ́pàá mọ́ ni wọ́n wá tírẹ̀nì gbogbo wọn wọ́n fún wọn lẹ́kọ̀ọ́ tó tọ́ wọ́n fún wọn lẹ́kọ̀ọ́ tó yẹ tó yẹ kóroko gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn òṣìṣẹ́ ti wá ń bí mo jẹ́ kápẹ́ntà ni o mo jẹ́ bricklayer ni o mo jẹ́ electrician ni o mo jẹ́ roofer ni o tiler ni o painter ni o gbogbo iṣẹ́ pátápátá tó wà lórí ilẹ̀ ayé yìí pátápátá ìjọba wá tírẹ̀nì wọn sí iṣẹ́ yẹn òun kálukú múṣẹ́ tiẹ̀ wọ́n kọ́ gbogbo wọn mọ̀ṣẹ́ yẹn sí gbogbo ọ̀dọ́ pátápátá wọ́n ní kọ̀ yọ ẹnì kankan lẹ́ o gbogbo ọ̀dọ́ pátápátá tí ò yọ ọkùnrin kankan sílẹ̀ tí ò yọ obìnrin kankan sílẹ̀ òun kálukú wá ní iṣẹ́ rẹ̀ lọ́wọ́ tẹ́nì kankan ò depend lórí ẹnì kankan tẹ́nì kankan ò gbójúlé ẹnì kankan rárá so gbogbo tí wọ́n wá ń ṣe yẹn báyà kápẹ́ntà ni ìjọba lọ́ra pákó fún ní ara níṣẹ́ fún gbogbo tí wọ́n bá wá ń ṣe jáde gbogbo àwọn nǹkan mèremère tí wọ́n wá ń ṣe tó fáìn tí wọ́n ń ṣe jáde yẹn ìjọba ní ń rà á padà lọ́wọ́ wọn so wá jẹ́ wípé tó bá lọ sí Turkey sí yìí tẹ́ bá fẹ́ ra àga èyí tó bá jẹ́ wípé ọwọ́ ni wọ́n fi ṣe tọ́jọ́ mọ̀ọ́dún wọn ló ṣe wọ́n lága yẹn lọ́wọ́ jù wọ́n lò lọ́wọ́ jù èyí tó jẹ́ pé ẹ́ńjìnì wọ́n fi ṣe àwọn èyí tí wọ́n fọyé àwọn ọmọ ìlú wọn tí wọ́n fọwọ́ sí yẹn ọwọ́n ju ti èyí tẹ́ ẹ́ńjìnì sí lọ táwọn company produce ọwọ́n jù lọ ìjọba wọn ni ló ṣe bẹ́ẹ̀ so wọ́n fi yé wa wípé ìjọba Turkey wọ́n mójútó àwọn ọ̀dọ́ láti ìpìlẹ̀ ayé wọn kò dàbí torílẹ̀-èdè wa yìí o tó bá bímọ 40 tó bímọ 100 yọ̀ọ̀yọ̀ ò ní ìjọba ò dá ẹ̀ mọ̀ ìjọba ò dá àwọn ọmọ ẹ̀ mọ̀ ètò gbogbo tí wọ́n ń ṣe wọ́n kàn ń ṣe là ń fojú rí àwọn tí ń jàǹfààní rẹ̀ bọ́ọ̀ bá léèyàn lókè ò lè jàǹfààní kankan wọ́n ní ti Turkey ò rí bẹ́ẹ̀ ọjọ́ mọ́tálákà o ọjọ́ mọ́tálákà o ọjọ́ mọ́lú bá kan ni wọ́n tírìtì gbogbo wọn knowledge tí wọ́n ń lò ń bẹ̀ yẹn bàbá yìí apply sí knowledge tiẹ̀ èmi kọ́ máa fẹ́ nu ṣàlàyé àfi ká jọ wo fídíò yìí o nítorí ẹ̀fẹ́ mú fídíò yìí wá ni wípé bàbá yẹn tó sọ̀rọ̀ nípa oyè wọ́n gbé bàbá yẹn sóyè ńláńlá kan bàbá yẹn wá ní pé oyè ò jámọ́ nǹkan kan oyè jíjẹ kò jámọ́ nǹkan kan torí ta wúyewúye oyè lè mọ́mú Ògbómọ̀ṣọ́ yìí ló tún mú mi ṣe fídíò yìí ká wò ká fi kọ́gbọ́n wọ́n gbé nìkan sípò ńlá nínú ìjọ wọn ọwọ́ ni wọ́n kàn gbé òun síbẹ̀ ni iṣẹ́ rere tóun ṣe náà ni wọ́n mọ̀ ṣe lọ bọ̀ ká má fi ipò yẹn ibi ẹnìkan ti fẹ́ kú lórí ipò wọ́n gbé ẹnìkan síbẹ̀ tó tọ́ tako ṣiṣẹ́ débẹ̀ ni tọ́jẹ́ pẹ́ tọ́ ni wọ́n gbé fún un pé ó sì bí tẹ́ ṣiṣẹ́ dé bàbá ẹ ti wọ́ ti kẹ́ di olóyè yìí ọwọ́ àgbà ṣùgbọ́n nígbà tó gbà yìí olóyè yìí ju òun lọ ẹ jẹ́ ká pẹ́gì ẹ̀ bẹ́yẹn ẹ gbọ́ lẹ́nu bàbá tí mo sọ but kókó tí mo fẹ́ kí lè má mú Ògbómọ̀ṣọ́ ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ bẹ̀ ni wípé oyè jíjẹ kìí ṣe do or die kìí ṣe by fire by force kìí ṣe tipátipá o kódà oyè tó bá jóyè ìdílé èèyàn tó jẹ́ wípé èèyàn lẹ́tọ̀ọ́ rẹ̀ tí wàhálà bá pọ̀ jù téèyàn wà lọ́dọ̀ tí wàhálà bá pọ̀ gidi tó pọ̀ lọ́tún tó pọ̀ lósì èmi rọrú ẹni bẹ́ẹ̀ kó foyè wọn lẹ̀ fún wọn o mo rọrú ẹni bẹ́ẹ̀ kó
kó fi oyè wọn kalẹ̀ fún wọn, kó foyè wọn kalẹ̀ o. dẹ́ ẹni tí ó wá lẹ́tọ̀ọ́ sí tó lo ọgbọ́n kan tàbí kejì tó fi débi oyè yẹn ṣẹlifádìẹ bá dókun ni aró ò ní rokùn láyé, aró ò sì ní ro adìẹ, aró ò ní rokùn, aró ò sì ní ro adìẹ, torí okùn wọn fẹ́ gbádìẹ ṣubú, adí tí ń yọ̀ díwájú yọmọ garùn ẹ̀yìn, bí tí ń garùn ẹ̀yìn lọ́mọ yọ̀ díwájú, bí tí ń lẹ̀ dímọ́lẹ̀ lórí okùn yọmọ tẹrí wálẹ̀ kọ́ mọ́ bà jábọ́. kò sí sinmi o, káwá wo ọjọ́ orí wa nísìnyí gbọ́dọ̀ gbàdúrà kápẹ́ láyé, gbogbo wa là ń gbàdúrà káfá láfíà àdùgbà yìí. ẹni Ọlọ́run bùkún 500 years fún 500 years tó wá lo ọdún mẹ́rin ọdún nínú 500 ó lo 50 years ó wá kọrùn bọ̀ wàhálà 750 years tó kù náà wàhálà náà inú ni ó fi lò ó. ẹ jẹ́ ká think twice, ẹ jẹ́ ká ronú o. ní tí ò bá jẹ́ tiẹ̀ dá padà fúnra ẹni fọkànbalẹ̀. ẹ lápẹ̀tẹ̀ lé mi ká lọ bí ìfẹ́ fẹ́ lọ́ra mi sọ́mọ fẹ́ ká wo fídíò yẹn ni ká wá kẹ́kọ̀ọ́ gbà kárí wípé à ń wo àwọn kìrìsìtẹ́nì wípé ẹ̀sìn wọn ò dáa, wọn ò lẹ́sìn, ṣùgbọ́n wọ́n létò tẹ́lí pé wọ́n jìnà sí wa by far, wọ́n jìnà sí àwa mùsùlùmí ni mí. tábàrí tí ń jó títọ́, tábàrí tí ń jẹ́ òdodo, a gbọ́dọ̀ fọwọ́ bò ó, káwa náà lè kẹ́kọ̀ọ́ ńbẹ́ ká lè àbí òní ká ṣe bí tàwọn kìrìsìtẹ́nì o, ó tiẹ̀ di dandan káká ṣe bẹ́ẹ̀. bí kìrìsìtẹ́nì bá kọ́ yunifásitì, tí pásọ̀ bá kọ́ yunifásitì, tí ìmáàmù náà bá kọ́ yunifásitì, bákan náà lẹ́sẹ̀ jọ ṣe ẹjọ́ gba lẹ́kítọ́rà síbẹ̀ ni. ẹja kọ́ tiẹ̀ ẹ tẹ̀lé mi ká lọ ká kẹ́kọ̀ọ́ bí fídíò yẹn ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wò, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa, ẹ má jà bẹ́ síwájú o, tẹ́ ẹ bá ti lè bẹ́ síwájú ẹ̀ kàn wò lọ lásán ni ìtumọ̀ fídíò yẹn lè mọ̀. tẹ́ ẹ bá lẹ̀ lójú kẹ́yìn tẹ́ ẹ lọ di ẹ́ndì ẹ fi dátà ṣòfò ni. mo fẹ́ ká wò láti ìpìlẹ̀, ká wá wò ó dópin, ká wá kọ́ ẹ̀kọ́ níbi fídíò yẹn. ká má gbàgbé wọ́n ń sọ̀rọ̀ lórí mọ́ yẹn, àwọn èèyàn ń pariwo lé lórí gan nígbà tí bàbá yẹn ṣẹ̀ṣẹ̀ ńlá kan. àwọn fídíò wọn mo ń sáàtì fún over 5 hours. fídíò tí mo wá bá pàdé yìí wá tó yà mí lẹ́nu pé ẹni tí gbogbo èèyàn ń pẹ́nu bò yìí, mo wá wo ọ̀rọ̀ tí bàbá yìí sọ jáde tó fi ṣe program, mo wá fẹ́ ká gbọ́. tá a bá wá wo fídíò yìí tán, èyí tí bàbá yẹn ṣe gangan ètò túwò tí gbogbo àwọn CAC member tí wọ́n fi yàbò, tí wọ́n fi gbé tàbí ọmọjọ́ mẹ́jọ, àwàjọ sọ̀rọ̀ lórí rẹ̀ àtútù lẹ́sàlẹ̀ kókó àwà kan, ìtọ́ bá rí lọ́bẹ̀ tó fi wà lọ́wọ́, ìtọ́ bá ṣe tó fi di aláriwo pé gbéyàwó rẹ̀ jáde láàyè lọ́wà ní òkú ni, àwàjọ tútù lẹ́sàlẹ̀ kókó. ẹ tẹ̀lé mi ká lọ, àgbàdo ara wa o, ẹ já lọ. Dowu Olaniyi Adediwura Ajagbeside II, Obalufe of Ile-Ife, and his Olori Morenikeji extend their congratulations to Prophet Sam Oluwalo on his appointment as Zonal Superintendent of the Grace and Mercy Zone, SCN Region, Nigeria and overseas, on his birthday and launch of Adamimogo 107.7 FM in Ido-Ekiti. Wishing a very happy birthday to the esteemed Prophet Sam Oluwalo. Your grace, kindness, and steadfast support raise our spirits and inspires us all. May your days be filled with love, joy, and endless blessings. We are grateful for your relentless commitment to the ministry and humanity. His Royal Majesty Oba Dowu Olaniyi Adediwura Ajagbeside II, Obalufe of Ile-Ife, and his Olori Morenikeji, announcer. Experience the power of music with Adamimogo 107.7 FM. All right, this is Adamimogo 107.7 FM Ido-Ekiti. Gẹ́gẹ́ báyìí náà ni aago márùn-ún lù láti lè ṣe rédíò wa ní Ìdòǹbí Adamimogo 107.7 FM. Àkànṣe ètò pẹ̀lú bàbá wa Prophet Sam Oluwalo. Tí a bá dá ọjọ́ apẹ́, tí a bá dá ìgbà tó ọ̀la bí wákàtí mélòó síbi tá a wà báyìí náà ni ayẹyẹ ṣíṣílẹ̀ Adamimogo House àti ayẹyẹ ọjọ́ ìbí bàbá wa. A fẹ́ sọ̀rọ̀ báwo lọ́jọ́ náà ṣe máa rí, báwo ló ṣe máa dùn tó. Bákan náà ni a tún fẹ́ sọ̀rọ̀ nípa ṣísẹ̀ntẹ̀lé ètò náà. Mi ò ní sọ̀rọ̀ jù torí pé àwọn sọ̀rọ̀ kótó mi wọ́n wà níbí tó wáyé pé wọ́n máa darí ètò. For the first 30 minutes we shall be taking a lot of words from our daddy pertaining to the birthday, the celebration, the commissioning, and its elevation. So welcome on board. I hand over to Borode Omo Olodumare and Mr. Imoyosola as the anchor person. Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa iléeṣẹ́ rédíò tó ń mèlú jìjì tó ń mèlè jìjì yẹn Adamimogo 107.7 FM ibẹ̀ náà ni àgbẹ̀ tí ń gbọ́ báyìí lọ́wọ́lọ́wọ́ tí ẹ bá ti ń gbọ́ tí ẹ ń gbóhùn ẹ ti mọ̀ wípé ògbó kan ló ń sọ̀rọ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ tí ò dẹ̀ ní kú títí láéláé. Bọ́rọ̀dé ọmọ Olódùmarè bàbá Orísun Ayọ̀ lórúkọ tèmi jẹ́. Ẹ gbádùn wa láàrin wákàtí bíi ìkan àti àbọ̀ pẹ̀lú Prophet Sam Oluwalo bàbá Adamimogo láti Jesus City ní Àgbòdo. Ẹni bá ti wọ. Gbogbo ìdó akí kú oríire akí kábíyèsí. Káàkiri ilẹ̀ Nàìjíríà Prophet Sam Oluwalo àṣọrọ̀ náà rédíò bẹ́ẹ̀ ọkọ̀ wa ní rédíò tí ó bá orí transmitter kọjá tí ó dẹ̀ ní frequency ẹ lọ́ọ́ yí rẹ̀ bẹ́ẹ̀ ló lè bá ṣe wọ́n tẹ̀ Prophet Sam Oluwalo lórúkọ ṣe é lórí káàkiri wọn pé ẹ kú oríire.
ọ̀rẹ́ sàbúrò àlọ́ ó ti fẹ́rẹ̀ sí jẹ́ ìdólẹ́nu ọlọ́run tẹ̀sí fẹ́ kó di ìwà tó di àlá lè tó wá sí ìmúṣẹ àfihàn orí ọlọ́pọ̀ ẹ̀ka àbọ̀ sínú ìpínlẹ̀ kan. àánú ló sọ̀rọ̀ lórí ayé mi o agbára mi màmá kọ́ o àánú ló sọ̀rọ̀ nínú ìlú yìí o agbára wa màmá kọ́ o àánú ló sọ̀rọ̀ nínú ìpè mi o agbára mi màmá kọ́ o àánú ló sọ̀rọ̀ mo rí oore ọ̀fẹ́ bá olúwa mo rí oore ọ̀fẹ́ bá olúwa mo rí oore ọ̀fẹ́ bá ọ̀pọ̀ ló kojú mi ogun ìlú borí wọn ọ̀pọ̀ rẹ̀ wájú mi ogun ẹbí borí wọn oore ọ̀fẹ́ rẹ ló mú mi ṣòun táyé kò lè ṣe mo rí oore ọ̀fẹ́ gbà. mo kí ọba ọ̀run ẹni tí ó fún mi ní oore ọ̀fẹ́ láti wà lónìí tí mi ò bá lè dúpẹ́ a jẹ́ pé òkú ni mí tí a bá fi mí dá igi àti ọ̀pẹ ìbásàn jù mí lọ torí pé mo rí ibi tí mo dé ní ayé alálùmọ́lẹ̀ nígbà gan tí mi ò tí ì rí network mo kọrin kan ibi ẹ̀fà nu ayé mi dé mo wá yìn ọ́ o bàbá ọlọ́run mi ìyìn ògo yẹ ọ́ ibi ẹ̀fà nu ayé mi dé mo wá yìn ọ́ o bàbá ọlọ́run mi ẹ kú iṣẹ́ rẹ o bàbá. ṣé kí ló ń ṣẹlẹ̀ gan nígbà tí mo kọrin yẹn? àsọtẹ́lẹ̀ ni. ṣé ká sọ pé àsọtẹ́lẹ̀ ni? ẹ ti rí ìrìn so mo ń darí gbogbo ògo ìyìn àti ọlá sí ọ̀dọ̀ ọlọ́run ìpè Apostle Joseph Babalọ́lá ẹni tí ó ṣàánú mi ọlọ́run mi tí ó máa ń sọ orí ẹrú di ọba mò ń kí ọlọ́run yẹn lónìí ẹni tí ó mú ògo jáde nínú òfo torí pé èmi òfo ni mí but ògo jáde láti inú òfo no wonder bíbélì pé nígbà tí Olúwa dá ọ̀run àti ayé wà ní júùjú òkùnkùn wa tó wà lójú igbó yẹn ni pé ó wà àti meaningless ní ká àwọn jẹ́ nítorí formless àtòrí àwọn díẹ̀ tó wà yóò ká má bàa lọ kóòtù ní fẹ́ẹ́ ní bá lọ kò tiẹ̀ ṣe nǹkan kan pọ̀ inú òfo yẹn ohun kan jáde pé jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà ìmọ́lẹ̀ dẹ̀ wà pé kí ilẹ̀ kó dúró sí ẹ̀gbẹ́ kan kí gbogbo nínú òfo yẹn la ti mú igi jáde inú òfo yẹn la ti mú nǹkan èròjà epo jáde inú òfo yẹn la ti mú nǹkan bàálù jáde inú òfo yẹn lèmi gan tí mo ti ń sọ̀rọ̀ yìí ni mo ti jáde torí pé nígbà tó wà ní jújù kò tí ì sílẹ̀ kìkì omi ni ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí jújù àti òfo lọ tán a pe ilẹ̀ jáde inú ilẹ̀ yẹn láti wá mú ènìyàn jáde so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú ògo jáde nínú òfo nínú ayé tí ó wà nírú òyìnbó tẹ́ sọ lẹ́ẹ̀kan with your formless meaningless àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Professor Mulano. Yes sir. bó lè ṣe gba ìran láti ní rédíò. tí mo ṣe gbà náà wẹ́ẹ́ nígbà wo ni wọ́n yẹn dé. number one ayé mi máa ń fẹ́ gbé discover àwọn ọ̀dọ́ ibi tí màá ti kọ́kọ́ mú gangan nìyẹn mi ò Olúwa kọ́ ló ní kí n dá rédíò lẹ̀ ṣùgbọ́n mo jẹ́ ẹnìkan tí mo wò wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìràwọ̀ rìn kiri àti ọ̀dọ́ so tẹ́ bá wo rédíò kìíní rédíò kejì rédíò kẹta ẹ máa rí wípé youth ló pọ̀ jù nínú gbogbo wọn ká ní pé mo rí àwọn èèyàn discover mi ó ṣeé ṣe kí ìran mi ó sáré báyìí ó tiẹ̀ wá ó ní speed nínú ṣùgbọ́n gbogbo ẹ̀bùn tèmi ní mi ò rẹ́ni discover mi àfi kan fi mí ṣẹrú even mo tún dé ṣe Olúwa gan náà mo tún ṣẹrú ọ̀tẹ̀ ọ̀ ibẹ̀ yẹn kọ́ là ń lọ sí so number one èrèdí pàtàkì ni pé láti jẹ́ kí àwọn ọ̀dọ́ kí wọ́n benefit kí àwọn èèyàn lè máa gbọ́ káwọn fúnra wọn lè jẹ́ èèyàn náà nínú ẹ̀ ok ẹ wo iye àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí tẹ bá ní kẹ̀ka wọ́kàsì tó wà ní Èkó ṣèbí Ìbàdàn lẹ́wà ṣẹ̀bí ẹ̀mọ rédíò station wà ń bàdàn ẹ̀ka wọ́kàsì tó wà mẹ́ àgbàlagbà mélòó arúgbó mélòó ló wà mẹ́ a ní àgbàlagbà àwọn tó ń tọ́ wa sọ́nà bí àwọn bàbá Kọ́ládé Àlàbí tí Kọ́ládé Àlàbí ni wọ́n bí àwọn bàbá Olúnládé tí Olúnládé Agbọ́lá àwọn Erùgàlè àwọn yẹn wọ́n wá ń ṣe special program láti máa fún àwọn ọ̀dọ́ wọ̀nyẹn ní àmọ̀ràn ńlá tẹ́ bá tún wá wo ibi bíi náà ẹ rí wípé lẹ́yìn ọ̀gá wa tán jẹ́ GM wa ẹ máa rí i pé àti gbogbo àwọn tó kù sí ibi bíi youth ní gbogbo wọn. àwọn ọ̀gá torí pé ìrírí tí wọ́n ní làwọn ní kọ́ máa bọ̀. now bàbá yẹn tẹ̀lé ìrírí wọn pẹ̀lú discipline kí wọ́n káwọn yẹn lè mọ nǹkan tí àwọn fúnra wọn ń ṣe so kì í ṣe wípé mo gbọ́ Olúwa pé ọmọ ṣé business mo fẹ́ fi ṣe ni ṣe rò wípé kinní ni níye iṣẹ́ Olúwa tó wà wájú mi but let me tell you this is part of evangelism because iye àwọn tí mo ti reach mo ti ṣe evangelism nílé wọn tẹ bá káàtì gbogbo èèyàn tí ó lè máa ti pasẹ̀ Olúwa lọ́sìn Ọlọ́run tó ń ṣiṣẹ́ ní rédíò Àdámimógo tó bá mú token tí wọ́n máa gbà lówó oṣù délé ìyàwó ajẹ́nu ẹ̀ ọmọ ajẹ́nu ẹ̀ so tẹ bá ní kẹ́ẹ̀ka wọn èèyàn púpọ̀ lẹ́ máa kà tí wọ́n máa sọ pé ah nípasẹ̀ Olúwa lọ nǹkan kékeré kan dórí tébù wa. ilé ìtẹ̀kù kékeré sá. so now tẹ bá wá lọ wo gbogbo irú yẹn mọ́ra so kì í ṣe ìrere kì í ṣe àdúrà nìkan tẹ bá lọ wo bí mo ṣe ń ṣe nínú àdúrà ni ẹ rí i pé mo máa ń train àwọn èèyàn program ta ìparí tán ní Jesus City mo kọ́ wọn bá ṣe ń ṣe àdìrẹ máa ń kọ́ wọn bá ṣe ń ṣe AC
bọ́n ṣe ń ṣe ilẹ̀kùn ìgbàlódé because iṣẹ́ furniture ti kọjá kó kàn fi hammer kó jókòó lórí igi kó máa fi sọ́ọ̀gì kínní ó ti kọjá installation ok ẹ wo àwọn ilẹ̀kùn tó wà níbí tẹ́ bá wo ilẹ̀kùn tó wà ní Adámimógo House ní Èkìtì yìí níbi bíi ẹ rí wípé ó yàtọ̀ ẹbí ẹ̀yìn náà ń wò bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ṣùgbọ́n ṣe mọ̀ pé YouTube ló ṣe now tẹ́ bá wá tó wá wo àwọn imported doors míì tó wà tó jẹ́ pé láì jẹ́ pé o lẹ́kọ̀ọ́ ẹ̀ ò lè fi ṣe torí technology ti kọjá bẹ́ẹ̀. ọmọdé ti kó yẹn wọ́n ta. so àwọn ọ̀dọ́ ló ní ohun tó ń ṣe orílẹ̀-èdè wa lónìí tí ìnira ṣe pọ̀ jù bẹ́ẹ̀ ni wípé government will empower àwọn ọ̀dọ́ ìkejì a ò ru wọn sókè a ò ṣe nǹkan kan ẹ wá wo ṣe wá rí àwọn tó wá ń ru ọ̀dọ́ sókè àwọn ọ̀dọ́ náà tó wá mọ̀ yìí reason ni ara ìdí tí bàbá GM wá ṣe wà bí nìyẹn o because a bá rí ọ̀dọ́ tí a tún wá papà ṣe lé fún pé kó lè jáde tó wá fọwọ́ yẹ́búyẹ́bú mú iṣẹ́ rẹ̀ náà tó dé irú ẹ̀ ní báyìí náà ó lọ ọlọ́jọ́ yẹn ni níyì àwọn YouTube tó fẹ́ jíjẹ tó bá wò mí báyìí orí di fóònù bíi márùn-ún ni máa ń kó dání màá máa wo program Èkó mo máa ń wo Ìbàdàn màá tún máa wo bí gbogbo bọ́ ṣe ń ṣe ìwà ìlú mi àdáde ilé pọ̀ torí pé mo mọ nǹkan tí mò ń ṣe. dókítà ṣídò yìí ẹ̀yin kankan lẹ́wọ́n kọ́kọ́ lẹ́ẹ̀tẹ̀ tí gbogbo àgbáyé fi kọ́kọ́ wò. so sẹ́mi fara mi bá wá múra tá bá wá mú ọ bí kìíní tó mọ̀ Bíbélì tẹ́mi kà ó ní ìwọ kò rí ẹni tí kò fi àìmẹ́lẹ́ ṣiṣẹ́ rẹ̀ ó ní kò ní dúró láàrin àwọn ènìyàn lásán ó ní yóò dúró pẹ̀lú àwọn ọba nígbà tí à ń kábíyèsí mi àti àwọn brọ́dà mi kan tán wá wò mí nílé ní ọ̀sán yìí tí mo rò pé rí wọn ká tó máa bọ̀ mo tẹ̀ tí wọ́n kí kábíyèsí àti ẹnjìníà brọ́dà mi ẹnjìníà wọn rántí orúkọ wọn láìpẹ́ yìí àwọn kan wá rí kinní yẹn lórí Snapchat táwọn èèyàn ti sáré wò pé pé ẹni tí kò fi àìmẹ́lẹ́ ṣiṣẹ́ rẹ̀ pé nǹkan tí wòlíì mọ́ ń kóòtù ó ṣiṣẹ́ mọ́ wọn lára. so báwo lè wà lọ kó tó di pé ẹ̀ jìnnà bí àánú ṣe ń ké tó pariwo yìí báwo ni èrò ọkàn yín ṣe ń rí níṣẹ́ tẹ̀lé kílẹ̀ ń rò. wẹ́ rírò mi ni wípé mo rí expectation àwọn èèyàn wọ́n túbọ̀ most of youths wọ́n ń wò mí bíi messiah tí wọ́n rí lójú tí kì í ṣe Jésù pé ẹni yìí ó lè try láti mú wa láti ibìkan dé ìpele mìíràn so ìyẹn wá ń jẹ́ kí ó wà nínú ọkàn mi nígbà gbogbo ẹ jẹ́ kí n sáré kò yẹ kí n débẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ló máa jẹ́ kí n gbé yín lọ síbẹ̀ nígbà tí kábíyèsí tán tẹ́ wọ́n bá ní ìṣeré tá à ń sọ̀rọ̀ ń kábíyèsí èmi ló yẹ kí n mọ̀ bọ̀ ní àfi mo ti béèrè yín ní àná ẹ̀jáde wọn ní gbogbo ẹ̀ náà làwọn wò ibi tí wọ́n ti bá mi sọ̀rọ̀ lọ́wọ́ wọn ní tẹlifíṣàn wọn ní tẹlifíṣàn mo ní tẹlifíṣàn station ń bọ̀ wọ́n ní wọ́n ṣe rí pé wọ́n ti ń sọ fún ẹnjìníà kẹjọ wá sí ibẹ̀ wọ́n rántí Adékúàjọ ẹnjìníà Adékúàjọ wọ́n jọ bá mi sọ̀rọ̀ wọ́n sọ fún mi pé wọ́n wá ní on what area mo ní tabala fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ mo ní studio 2 bọ́ ṣe design tó ṣe fáyìn lélẹ̀ mo ní alẹ́ kọ́kọ́ fìyẹn ṣe first office mo wá dárúkọ irú ilé tẹlifíṣàn tí èmi ń lé tó jẹ́ wípé gbogbo wọn youth ni gbogbo wọn bẹ̀ mo ní pátápátá ká fi Èkó ká fi ṣe headquarter wọ́n á máa rìpọ́ọ̀tù láti inú bíi sí inú bíbẹ̀ yẹn wọ́n á máa rìpọ́ọ̀tù láti Ìbàdàn sí inú bẹ̀ kábíyèsí nìkan sórí nǹkan tí mo sọ wá pé ìlú ẹ̀rí ọkàn so now tí n bá wá ní kí wá lọ sí orí ọ̀rọ̀ yín pé kí ni ọkàn mi bóòlù sí rí now mo wá wo pé ẹni tá a fún ní díẹ̀ lábẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n á sọ fún lọ́wọ́ pé n tó fún mi díẹ̀ ní lóòótọ́ ṣùgbọ́n àwọn èèyàn ti kà sí púpọ̀ fún mi báwo ni màá ṣe gbé ẹrù yìí kọ́tọ́ wà náà kí mi nìyẹn o sórí bí ẹ jẹ́ wọ́n mi àti rìn nígboro gan mo ṣe dó yìí ó di ogun. ṣèbọn lọ́n tó lẹ́rù yóò bá igbe ṣèbọn lọ́n tó lẹ́rù yóò bá igbe ìwọ ilé ọjọ́ àánú mi ni wọ́n lọ ṣèbọn lọ́n tó lẹ́rù yóò bá igbe. ìwọ ilé ọjọ́ àánú mi lẹ́ẹ̀kan gbà tí mo sọ pé mo ní torí ẹ̀ mọ ìwà àti ṣe mi ojú mi kì í rí ẹni tó wà nínú ìṣòro kí wá kọ wọ́n sápò tí bá ti mọ̀ pé kò sí nǹkan kan tí mo lè fún yàn bọ̀dá màá tilẹ̀kùn mọ́ rí inú mi á bàjẹ́ lọ so kí n jẹ́ kí ṣẹ̀dẹ̀ mọ̀ ẹni tẹ́ bá ti rí tó bá ti jẹ́ ẹlẹ́yinjú àánú àwọn èèyàn kì í mọ̀ wípé ẹlẹ́yinjú àánú kì í ṣe pé wọ́n ní. The art of giving is not abundance of riches. sọ pé èèyàn ń ṣe iṣẹ́ àánú kì í ṣe wípé olówó iṣẹ́ pé ó ní ànító àtàníṣẹ́kù àwọn kan jẹ́ bílóníà wọn ò lè ràn yàn lọ́wọ́ nítorí wípé wọn kì í ṣe ẹlẹ́yinjú àánú náà tẹ́ bá rí ẹlẹ́yinjú àánú àìgbọ́dọ̀ má ṣe ni so tó bá wá dọ́dọ̀ rẹ̀ tí àwọn èèyàn bá béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ tí ò bá rí ọwọ́ kì sínú àpò á jẹ́ ìbànújẹ́ àti á rí bí pé òun fòfin láti àárọ̀ lé nígbà tí mò ń lóríṣiríṣi bùkátà ṣẹ́rí àti gbé ọwọ́ lọ sẹ́nu láti jẹun ó ṣòro fún mi ní ilé pẹpẹ ẹjọ́ kí ni mo fẹ́ jẹ ntí mò ń rò ọ̀rẹ́ mi ó dáa kéèyàn tó lọ́rọ̀ ẹ̀ gidi o ìyẹn ló mo tún sọ fún pé he says my prophet this load how can we do it mo wá sọ fún pé number 1 àdúrà mi ni ò tí ì gbà tó pé tí àdúrà bá gbà tó màá mú àwọn tán máa dìde ara àwọn tí ìpè yìí bá túbọ̀ ńlànà fún wọn á túbọ̀ máa àwọn náà yóò máa ran ìpè yìí lọ́wọ́ tá a fi lè dé ilẹ̀ ìlérí sóhun tó wà nínú ọkàn mi nípa Olúwa ọ̀nà wo bóòlù ó ṣe dé sọ́dọ̀ mi tán tí àwọn èèyàn tó ń retí púpọ̀ lọ́wọ́ mi tí wọ́n á fi máa rí púpọ̀ yẹn tí kì í ṣe wípé kí àárẹ̀ kan mú Olúwa ẹ̀ torí pé ẹrù yẹn pọ̀ ẹ wo ìlú yìí irú ilé ìdájọ́ bá a lu ọ́fíìsì kan tó bá yẹ bá tẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ bíi TV
ṣé tá a bá sọ pé kábíyèsí tẹlifíṣàn wà ó abẹ́ fi sí ìlú ṣé kábíyèsí ò ní wá ilẹ̀ ṣé ìlú kan fúnra wọn ò ní wá ilẹ̀ yóò jáde so ṣùgbọ́n ẹ kọ́kọ́ ronú pé bóòlù ẹ̀ ṣe kọ́ bóòlù ẹ̀ ṣe rówó bóòlù ẹ̀ ṣe dùn wò bí eléyìí torí pé kì í ṣe ẹrù ọmọ kékeré níbẹ̀ yóò dáa fún yín. àwọn olè Olúwa yóò pèsè fún àìní yín ní kíkún bí ọ̀rọ̀ rẹ ti pọ̀ tó ní oko ṣé a sọ pé tẹlifíṣàn ká máa retí lẹ́yìn àtúmọ̀ 107.7. Number one nǹkan tá à ń retí pọ̀ but a máa retí ìlú mi yóò máa retí tẹlifíṣàn. lẹ́yìn ẹ̀kọ́ ṣé a ó máa gbàlú lọ wẹ́rẹ́wẹ́rẹ́ a ó máa gbàlú lọ wẹ́rẹ́wẹ́rẹ́. bí ti wo. no a ti wà lẹ́kọ̀ọ́ a wà nígbàdàn a wà níbẹ̀ a ó máa gbàlú lọ wẹ́rẹ́wẹ́rẹ́. iṣẹ́ tó wà wájú eléyìí ó kọ́va ibi tó jìnnà mi fẹ́ máa dárúkọ ó ti kọ́va most of ibi tá a fẹ́ ká máa retí nǹkan tó pọ̀. Number one iṣẹ́ tá a ti parí ni mo mọ̀ pé ìlú mi òǹgbẹ yunifásitì gbẹ ìlú mi wọ́n á sọ fún mi bọ̀ mo mọ̀ wọ́n àtọ́ ti ẹ̀ pé sórí òǹgbẹ yunifásitì gidi òǹgbẹ ìlú mi tí ọkàn mi dẹ̀ gbọ̀gbẹ́ lé lórí gan olúwa ò ní kí n kọ olúwa ò rán mi sọ́nà bẹ́ẹ̀ ṣùgbọ́n òǹgbẹ rẹ̀ ń gbẹ ìlú mi tó jẹ́ pé tí ọlọ́run bá tún ràn mí lọ́wọ́ mo lè gbé yunifásitì wá sí ìlú torí pé mo sọ fún ọjọ́ ọ̀rọ̀ tí mo ṣe ń sọ yìí ọlọ́run yẹn náà ni mo ń sọ fún ọlọ́run yẹn náà ọjọ́ ọ̀rọ̀ tí bá ti ń sọ ní ọkàn mi ọlọ́run ó máa bọ̀ sí so mo mọ̀ òǹgbẹ rẹ̀ ń gbẹ ìlú mi wípé kankan lílé ìwé kan báyìí sí ibi bíi tàbí kí n ronú mo tún wo irú nǹkan kan tó lè jẹ́ irú iléeṣẹ́ ńlá kan tí ò sí ní ìdúró Èkìtì tó jẹ́ pé ó kéré tán bí àwọn aráàlú mi tí bí 200 lè máa ṣiṣẹ́ nínú bẹ̀ for example ṣebí gbólópọ̀ wọ̀nyí kí n wo irú àwọn poultry tí ó jẹ́ pé àwọn tí ó jẹ́ pé ẹ̀dì á máa jáde nílẹ̀ láàrin oṣù kan kí tí ibẹ̀ á kàn lọ kí wọ́n lè tó yẹ pé gbogbo ẹyin tí gbogbo Èkìtì state lè máa jẹ kí lè máa fìdí kí irú ẹ̀dì ẹyẹ kó lè wà mẹ́ tàbí irú iléeṣẹ́ kan kíkà déédéé rí àwọn kan lóyìnbó báyìí káwá partner pẹ̀lú nìkan náà fẹ́ máa wá àṣẹ́ńbù mọ́tò nílùú mi ṣé bá fẹ́ máa wá àṣẹ́ńbù mọ́tò nílùú mi ẹni kò ní sí àwọn ìlú yìí máa tóbi ju ilé lọ. wòlíì ìgbà kan wà mọ́ rántí ní ilé ìjọsìn Àkúrẹ́ bóyá ẹ ti pọ̀ tán ní ìwà àmọ̀kan tó kù mọ́tò tí ẹ fi ń ṣẹ̀ṣẹ̀ rìn ẹ̀ta ẹ wá pẹ̀lú kan báyìí ẹ wá ń gbé kiri àwọn tí ó dẹ̀ wá sínú program àwọn èèyàn ńláńlá ni kí ló wà lọ́kàn yín báyìí sá. ẹ ṣe nọ́mbà wà mí ò tiẹ̀ rí rò ṣe tẹ́ ṣe ń wò mí ṣe rí láìfù mi láyé àwọn tó bá mọ̀ mi ṣe hàn pé tó bá jẹ́ pé afẹ́fẹ́ yẹ̀yẹ̀ mi òlí aláfẹ́fẹ́ yẹ̀yẹ̀ ni mí nǹkan tó wà ní bíbí ṣe bá mọ iye nǹkan tí ẹran wò ní kékeré ṣe rí ìgbà tí mò ń níbi kékeré bọ̀dá kékeré ìgbà yẹn bá wà mo ń bọ̀ ọ̀gá ìmọ̀ yọ̀sọ̀ látọ̀gì mi ara àwọn bùkátà tí wọ́n gbé kiri sábà ní kéèyàn gbé sí ṣọ́ọ̀ṣì ìjọba gbàgbà àwọn ò gbé kán máa bá mi gbàdúrà lórí nígbà tí mò ń worú àwọn èèyàn yẹn èmi mọ̀ wípé wọn ò lórí méjì ìkejì olúwa èmi lolúwa rán sí wọn wọ́n lè má ràn wọ́n sí mi nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nìyẹn ó lè dúró sọ́dọ̀ olówó òun ni nírú ìbéèrè kan tó béèrè lọ́wọ́ mi níbí lánàá wọ́n ní kí n advice àwọn olówó orílẹ̀-èdè tí kì í rántí ìlú mo ní mi ní wọ́n advice mo ní ọ̀tọ̀ ni olówó ọ̀tọ̀ ni akọni wọ́n wá béèrè lọ́wọ́ mi pé kí ni akọni kí ló túmọ̀ sí akọni kì í ronú pé kó mọ̀ kú achievement nǹkan tí akọni ṣe tó máa jẹ́ pé wọ́n á máa débẹ̀ bá títí kí àwọn ọmọdé máa máa bá tá sọ pé nígbà ayé lágbájá ní tó ṣe òun lélẹ́yìí ẹ wo University of Ilé-Ifẹ̀ àbí ṣe University Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ẹ lọ ṣe bí akọni kan ló ṣe first television ní area Africa àtọ̀dọ̀ wa níbi akọni kan ló ṣe ṣùgbọ́n lónìí ní àmọ́ pé àwọn politician wọn a máa lo orí ìgò bàbá Ọbáfẹ́mi wọn a máa lo fúnra rẹ̀ ṣùgbọ́n ipa wọn a rí ipa wọn bíi ti àwọn akọni yẹn tí ọ̀pọ̀lọpọ̀ wọn ò tí kú àti gbàgbé wọn kí ni mo wí torí pé wọ́n lówó ni wọ́n dípò ni wọn kì í ṣe akọni akọni máa ń fi mark yóò fi sílẹ̀ kí gbogbo èèyàn tí ó máa débẹ̀ tí wọ́n á máa bá ẹ worú àwọn Mandela akọni ni wọ́n ipa tán fi sílẹ̀ kò ṣeé ká kúrò àwọn Adékúnlé Fájuyì ipa tán fi sílẹ̀ kò ṣeé ká kúrò akọni máa ń fi gbogbo nǹkan tó ní láti fi sin àwọn ènìyàn rẹ̀ àìgbọ́dọ̀ má ṣe ni fún àwọn akọni olówó ó lè gbowó ẹ̀ sí báńkì ó lè lọ gbẹ́ kòtò kó rí owó ẹ̀ sí ibi tán burú dé wọ́n lè lọ kówó lọ sílùú òyìnbó wọ́n sọ pé ta lẹ́nu kejì wọn tó máa jẹ́ bọ́lẹ̀ ṣe máa ń gbé next of kin wọ́n á fi ìka sí bí mo ṣe dúró ikú sọmọ tí mo bí bó ti wù kó jọ mí tó ìlà ọwọ́ mi tó bá ti bá gbé ọwọ́ lórí machine tọmọ mi bá gbélé kó papọ̀ tó wọ́n á ru owó lọ sínú igbó tán bá kú ẹni àwọn bank officer tí ò mọ nǹkan kan orílẹ̀-èdè tí ò wúlò ló máa jèrè wọn akọni kì í rò bẹ́ẹ̀ tẹ́ bá wo irú ìgbà àwọn akọni tó ti kọjá ní ìlú wọ́n máa ń kọ́ agbègbè ńlá tó bá kọ́ agbègbè ńlá ìlú wọn máa ń jẹ akọni lógún wọn kì í fẹ́ kán wà ní oko ẹrú
ẹ lọ wo orú àwọn bàbá Oyèdépò tẹ bá dé ìlú bàbá Oyèdépò ẹ lọ wo àwọn nǹkan tó wà nílùú bàbá Oyèdépò tẹ bá dé Ìfẹ̀wàrà ẹ lọ wo orú àwọn nǹkan tí àwọn bàbá Adébóyè tí wọ́n ṣe sí ìlú wọn tó jẹ́ pé ó máa mú benefit wá síbẹ̀ so ní nǹkan tá a kọ ní í ṣe nìyẹn so àwọn tó ń gbé mọ́tò wá wọ̀nyẹn èmi rí i pé èmi lolúwa rán sí wọn. torí ilé ìjọsìn sì ó sì fa iṣẹ́ tó fa ìtàn gbà yẹn. ẹ bọ̀dá àwọn kan wà tó jẹ́ pé tó bá lówó wọ́n lè má ẹ̀pọ̀ ẹ̀ wọ́n á máa wá sọ́dọ̀ rẹ̀ ìṣòro tó ń gbé wá yẹn bí olówó lọ́pọ̀ ìgbà tó bá lọ sọ́dọ̀ àwọn wòlíì àgbà òsàn náà lọ ṣe olówó ò dédé wá sí church tí ò bá ní nǹkan tó ń lé torí pé ipò tó wà kò tó wọn so tó bá wá wò wọn tó bá rí láì lé wọn èmi lolúwa rán kí n ṣiṣẹ́ olúwa instead tí máa fi yín àwọn èèyàn lọ́rùn láti gbà lọ́wọ́ wọn ó pé mi kí n lo nǹkan ìní mi láti gbé ta láti ṣiṣẹ́ olúwa ṣebí mo ti ń sọ̀rọ̀ yìí Jesus City ó níye millions tí mo yá ní bank ọ̀tà àwọn tó bá ń wo bíbẹ̀ ẹ̀dẹ̀ wíyí ọ̀gọ̀rọ̀ èèyàn tó wà bẹ́ẹ̀ mú bọ̀dá ẹ̀jẹ̀ sọ tí bá wá ó rí ẹ̀kọ́ tó rí ẹnìkan kó wá sínú prógámù ni kí ni olúwa ní kí n gba 1 million lọ́wọ́ yín pé mo gbóhùn olúwa báyìí olúwa ní kẹ́ fi 1 million kẹ́ fi ran mínísírì mi lọ́wọ́ ó ṣòro àti tètè rí gbọ́ lẹ́nu mi ó máa difficult díẹ̀ so mi ò fi ti olówó mi ò fi ṣe díẹ̀ tí àwọn èèyàn bá gbàgbọ́ tán bá fi ran ìpè mi lọ́wọ́ tọ́lọ́run bá ti ṣe àmì sí bọ̀dá ó ti tẹ́ mi lọ́rùn so tí bá ta nǹkan ìlé mi kí n ṣe olúwa ẹ̀mí mi ta lónìí. ẹja wá sára gbogbo 107.7 ọjọ́ tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ àkọ́kọ́ kí ló tó wà lọ́kàn yín. ṣé 107.3 ti bí ọjọ́ tó bẹ̀rẹ̀ iṣẹ́ èrò tó wà ní ọkàn mi ni pé mo dúpẹ́ pé ìlú tí mo ti jáde lófo mo wá jẹ́ ẹni òfo tó jáde yẹn tó jẹ́ pé mo wá mú nǹkan tí ó máa polongo ìlú mi ọ̀wọ́n jáde káfí mọ̀ pé ìlú kan wà tán pè ní Ìdó Èkìtì. ṣé o pé mo jókòó ní wákàtí nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ fún translation mo wá jókòó mo wá ka iye ìgbà tí wọ́n dárúkọ Ìdó bóyá wọ́n play station ident bóyá wọ́n ṣètò ọjọ́ ìní kábíyèsí wa àti ìyàwó mi sí Nàìjíríà báyìí èmi náà jókòó tì báyìí ìmọ̀lá wa mo wá ka iye ìgbà tí wọ́n ka Ìdó ìgbà tí mo ka dé orí 400 mo lù sí counting. ẹ wá wòye máa ṣe dárúkọ ìlú yẹn ṣe rí pé wọ́n kàn máa gbọ́ pé ìlú kan wà wọ́n gbọ́ ń Kwara wọ́n rí ibi tán ti pè yín láti lánàá àti máa ṣe ẹ̀rọ lẹ́ o tẹ́lẹ̀ àwọn èèyàn tí ó pè ẹ gbọ́ iye ibi Kogi àwọn ibi Ìsànlú àwọn oríṣiríṣi àwọn tí ẹlòmíràn gan ṣe àmọ̀kẹ́ tí wọ́n bá fẹ́ pe ìlú mi gbogbo Èkìtì nílùú mi South West ìlú mi ni tí wọ́n bá fẹ́ pe wọ́n á ní bá ṣe máa ń pè wá pọ̀ nílé Ìdó Òsì that is our local government but kí wọ́n dédé sọ pé a pe nǹkan kan ó jẹ́ Ìdó Fábọ́rọ̀ Ìdó Èkìtì rédíò ìjẹ́ nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ tó announce Ìdó tó jẹ́ pé kò sí ní ìlú òyìnbó àwọn èèyàn wò wá báyìí láti abroad àwọn Èkìtì ń wò wá labroad àwọn ọmọ ìlú yìí wà ní abroad tínú wọn ń dùn tó jẹ́ ayọ̀ fún wọn lọ́wọ́lọ́wọ́ báyìí so ó jẹ́ ayọ̀ mi wípé mo ní ipa kan tó ní agbára ṣe mọ̀ pé gbà tí mo kọ́ library sí ìlú yìí ṣe mọ̀ pé mi ò kàwé but library tí mo kọ́ sí ìlú yìí fáwọn youth irú kọ̀ǹpútà ìgbàlódé tẹ máa lo ọwọ́ báyìí mo dẹ̀ lọ sí 5 university ní abroad ibẹ̀ ni mo join ẹ̀ mọ́ ìwé tán kàn bẹ́ẹ̀ ni mo ní ká bá mi install sórí ẹ̀ mo dẹ̀ fún bẹ́ẹ̀ ní full internet kí káwọn YouTube débẹ̀ kan lọ máa ka ìwé bẹ ẹjọ ta ló sanwó nínú bẹ gbogbo nǹkan mo dẹ̀ tún kó àwọn òṣìṣẹ́ sínú bẹ ká máa ṣiṣẹ́ bẹ mo fi tún wá àyè fún ọ̀dọ́ mo tún engage wọn pé tá bá rí ibi tán lè máa lọ sí ní ìrọ̀lẹ́ láti lọ máa ṣàdúrà máa kàwé torí gbà tèmi kò sí irú ibi tí mo ti lè lọ kàwé tẹ̀ tí máa fi lọ kàwé igbó tẹ́tẹ́ náà máa gbé mi lọ sí. bàbá òde ìwà lọ́wọ́ igbó tẹ́tẹ́. bẹ́ẹ̀ nítorí kí n lè eradicate most of nǹkan wọ̀nyẹn ni mo ṣe ń ṣe ọ̀pọ̀ àwọn nǹkan tí mo ṣe kiri mo ṣe ń kó àwọn ọ̀dọ́ mọ́ra. abala àkọ́kọ́ àfẹ́kù ń bẹ̀ ṣùgbọ́n mo ti bá a kúrò ń bẹ̀ mo ń wo fọ́tò kan wọ́n na ọbẹ̀ rẹ̀ sí yín ẹ̀ṣù ojú pọ̀ ìgbà tí wọ́n wá ń na ìwé promotion sí yín ẹ̀rẹ́ rẹ̀. ẹni tí mo rí yẹn rí òkè ni but má jẹ lọ kí ló dé wá díjú nínú ọbẹ̀ rẹ̀. ṣẹ́rí ẹni tí ipò láyé mi ní ìbáyàn fagídí ìdù tó ṣe ń wò mí ṣùgbọ́n torí pé ìjọ wa àti iṣẹ́ ìránṣẹ́ tó yẹ Ọlọ́run gbélé mi lọ́wọ́ mo sọ lórí rédíò lánàá àwọn aláṣẹ ìjọ CAC wọn nínú dídùn sí ọ̀lẹ torí Bíbélì wípé ó ní ọ̀lẹ kí ọwọ́ bọnú ìṣàsùn ó ní kòró nǹkan mú jáde báwo ìṣàsùn tí ẹran wà tí kìmọ̀ wà tọ́lẹ̀ torí ọ̀lẹ yẹn dẹ̀ burúburú tó kí ọwọ́ bọnú ẹ̀ tí ó tiẹ̀ jẹ́ pé ẹ̀fọ́ ló wà lábí kó wọ́n ló kí ọwọ́ bọ bẹ̀ pé kò rí ohunkóhun mú jáde ẹ mọ̀ pé nǹkan búburú ni so now kò sí ẹni tó bá ń ṣe dáadáa tínú àwọn aláṣẹ ìjọ CAC tí ò ní dùn sí sáà ẹ mọ iye branch tọ́lọ̀ ti jogún fún wa ni ibi tí mo ti mú ìrere dé nígbà tí ẹnjìnìà Adékọ̀àjọ tó wà lọ́dọ̀ mi wọ́n wá sọ pé wọ́n wá sọ fún wa pé last month wọ́n gbọ́ pé mo wà ní Canada wọ́n á ní mo tẹ̀ lọ sí Canada ìpàtó ní another program bẹ́ẹ̀ ni this week wọ́n wá ní ọmọ Èkìtì ní alága regional superintendent tí ó wà ń bẹ̀ pé kí n jẹ́ ká connect wọn mọ́ ni nígbà tí wọ́n bá ní wọ́n ní Prophet Allah we are proud of you so now kí ni mo wá ń try láti sọ fún yín bẹ́ẹ̀ ni wípé irú ẹ̀ ní tẹ́ ní mo rí
ẹ wo bí àwọn ọ̀dọ́ wọn gbọ́ nǹkan tó ń sọ so pé mo rẹ́rìn yẹn mo rẹ́rìn ayọ̀ nàbà wa ṣùgbọ́n tó bá jẹ́ pé tọ̀rọ̀ ipò ẹ̀sà ẹgbẹ́ síbi kan tẹ bá sọ pé ẹ̀kọ́ orúkọ mi ẹ̀ fi sọ́nà kìnnìkan sí ẹ̀fẹ́ rí jà mí just call me prophet and evangelist. But to the glory of God you are Sona superintendent. But just call me Olúalọ. na kí ló ṣe lọ́la ṣì bí kí ló ṣe lọ́la. number one ẹ̀yin ará ìlú mi mo mọ̀ pé ń gbọ́ mi báyìí tí ẹ bá fẹ́ ní ìlú tí mi ò ń ṣe ọmọ bẹ̀ tí mo bá lọ ṣe nǹkan síbẹ̀ wọ́n máa ń respect mi tí n bá lè ro ìròyìn kan ìlú mi ṣe wá rí ẹ̀yin ọ̀dọ́ àti ẹ̀yin màmá mi tẹ̀ jára ìlú mi màá fẹ́ kẹ́ respect kábíyèsí Olójúdó ti Ìdó Èkìtì kẹ́dẹ̀ respect mi níwọ̀nba torí wípé àwọn èèyàn máa wọ ìlú yìí wọ́n ti wọ ìlú ilé yìí kí mo yẹn bá ń sọ̀rọ̀ ojú ilẹ̀ ti kún ìfún àwọn adáta oníkàlá fẹ́ jókòó sí bíbí gan ibẹ̀ yẹn ti ṣe díẹ̀ so mo máa bẹ̀yìn ṣe rí níwọ̀nba ẹ mọ̀ pé mi kì í ṣe nǹkan ẹ̀tẹ́ mo dẹ̀ máa fi ti yín ṣáájú a máa ṣílẹ̀ rédíò lágbára Ọlọ́run láàárọ̀ lọ́la ẹ mọ̀ pọ́nà méjì la fẹ́ ṣí a máa ṣí maternity ní àárọ̀ mo gbàgbọ́ pé bàbá mi Olúẹyẹ bí Ọ̀kín wọ́n ti bí adó láti orí program yìí láti àná lẹ́ni mo ṣe bá yín sọ̀rọ̀ wọ́n ti wà ní Ìdó kí wọ́n ti wà níbi maternity yẹn lọ́wọ́ tán lọ inspect ẹ̀ sílẹ̀ kó tó di pé a máa commission now gbogbo àwọn ará ìlú mi tí wọ́n bá fẹ́ wá tán jẹ́ àgbàlagbà ọ̀dọ́ inú ààfin ọba Olójúdó mi mọ orúkọ tá a máa ń pe ibi bẹ́ẹ̀ kò sọ́mọ̀ ìdó kankan bíi tó lè rán mi létí ibi tí ní ayé àtijọ́ ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe nǹkan kan nílùú yìí ní ayé àtijọ́ bàbá méjì kan wà ní ìlú yìí kí wọn kì í ríra púpọ̀ ní ayé àtijọ́ bóyá ẹ̀ẹ̀kan lọ́dún wọ́n máa wá ń jó ní ààfin kábíyèsí àbálágùnrin àti ní orúkọ tó ń pe ṣífù wa kejì bóyá eléyìn ni àbí ní ìrántí mọ́ tọ́rọ́ pẹ́ díẹ̀ mo ti kúrò nílùú so ibi tí wọ́n ti máa ń gbádá máa ń jókòó síbi hall ńlá nínú ààfin náà sa odi ok ọ̀gá díẹ̀ ni wọ́n máa bá mi sọ ibẹ̀ yẹn náà ṣé rí gbogbo nǹkan tó bá ń lọ níbí lẹ́yìn máa wò ń bẹ̀ screen máa wà ń bẹ̀ ẹ jókòó síbẹ̀ àti jẹyìn àti muyin bẹ́ẹ̀ tó 2,000 kẹ́ẹ̀ tó 2,000 kẹ́ẹ̀ tó 2,500 ẹ ó jẹun ẹ mú gbogbo tá a bá dẹ̀ ń ṣe níbí lẹ́ máa gbọ́ sí sọ́ọ̀ kì í ṣe pé àfi tó o bá jókòó so but àwọn èèyàn tí àwọn fẹ́ wá bá wa jọ àjọyọ̀ ẹ wo ní èní ọba Ajérò náà ni wọ́n wà pẹ̀lú wọ́n ń pe kábíyèsí Olójúdó wọ́n wá náà fẹ́ bá mi sọ̀rọ̀ àwọn kábíyèsí yẹn ń bọ̀ níbí nígbà tó di Ajérò bá wà bí tí àwọn ọba Olójúdó tí àwọn aṣojú ìjọba Èkìtì state gbogbo tí wọ́n bá wà ní ibi bíi now ẹ sì mọ̀ pé ibi tá a wà yìí ó kéré díẹ̀ so ẹ̀bẹ̀ mi àkọ́kọ́ ni pé tètè débẹ̀ kó jókòó sí ibi ààyè rẹ nínú ààfin yẹn kẹ́ẹ̀fì yẹn àti àlejò tó ń bọ̀ tó mọ̀ pé ń bọ̀ látòsí òun bọ̀ láti eléyìí ń ṣe ẹ̀yà eléyìí ò ní ṣe pẹ̀lú ẹsẹ̀ gbogbo ẹ̀yin Èkìtì tó wù ọ́ láti pé nínú lọ sí ibibẹ̀ yẹn mo kàn fẹ́ lọ wo nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀ ṣé àrọ́ra wọnú ibibẹ̀ yẹn jókòó tó bá jókòó síbẹ̀ gbogbo irú orin gbogbo tá a bá ń gbọ́ ẹ máa gbọ́ nínú ibibẹ̀ ẹ dẹ̀ máa ráyè lórí wa because àwọn ọba tó bá wà bí àwọn ọba aláyé tòrò àwọn ọba oníkún gbogbo àwọn kábíyèsí gbogbo wọn yẹn ṣe pé Ọlọ́run dẹ̀ tún kádàrá ẹ̀ lákòókò yìí tí ọba wa Olójúdó tí ó jẹ́ kí àwọn ní chairman àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Èkìtì so túmọ̀ sí wípé àwọn ọba tí wọ́n fẹ́ràn kábíyèsí wa gbogbo wọ́n máa wà níbi tọ́dẹ̀ fẹ́ràn Olúalọ so lórúkọ Jésù Olúwa yóò dára fún wa. látò lọ kó tó gbé àbọ̀sí àbàrà tó kàn á lọ sókè lọ ṣùgbọ́n ká tó lọ sókè lọ gbogbo tí ẹ fẹ́ fún ìdúró ó ń bẹ nínú ìwé Àìsáyà 60:22 ẹni kékeré kan ti ṣe Olúalọ ni yóò di ẹgbẹ̀rún àti kékeré kan yóò di alágbára orílẹ̀-èdè èmi Olúwa yóò ṣe é kankan ní àkókò rẹ̀. ẹ bá má tẹ̀wọ́ kọ rẹ́fúrẹ́. bí ẹ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa tí ẹ wò wá lórí iléeṣẹ́ rédíò Adágbógo 107.7 FM ẹ lórí ọ̀fẹ́ láti ṣáàṣì fún wa lórí Facebook ẹ máa wo Prophet Sam Olúalọ live and direct ẹ jáde òkè náà kábàdà wa àmọ́. ìpè tí ò tẹ̀tì ìpè tí ò dábàá wù ìpè tó wọ́n ti tó bẹ́ẹ̀ jẹ́ wọ́n ti tẹ̀ sátálẹ̀ níbi. ó jẹ́ ìyára rẹ̀ sí lójoojúmọ́ Prophet Sam Olúalọ Adámimógo ẹ̀kú oríire lórí ṣíṣe Adámimógo 107.7 FM lẹ́kìtì pẹ̀lú ayẹyẹ ọjọ́ ìpín yíjú kò gbogbo ọjọ́ kẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún ọjọ́ ìpín ìlú ètò ẹ̀rí fowó jẹ́ mu wá ti dé àwọn ará Ìbàdàn wọ́n máa wo ọlọ́wọ́ jẹ́ jẹ́ àdúrà tí mò ń gbà nìyẹn torí mọ̀ nọ́mbà mi lọ àkọ́kọ́ pé. nọ́mbà yìí nìkan ọlọ́wọ́ jẹ́ àdúrà gíga. ta ló ṣe yẹn ẹ ṣe. tó di ya ó yá. ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún ní ọ̀la agbára Ọlọ́run a ó ṣí mẹtálítì fò ní kùtù àláàárọ̀ tábà tí kò bẹ̀ a wà sí house ilé tó tóbi gàgàrà níbí a wà wọnú ẹ̀ a rí radio station mẹ́
a tún máa dáwọ́ ìdùnnú wípé Professor Olúwalọ ó +1. +1 ni o nígbà tí a wá ṣí àwọn bàtà wá ṣí àwọn ìdá wa fún òkú bàbá a ṣí iléèwé ní Catholic tí a lọ ṣí iléèwé ní Ìkún tí a wá dé nìkan tí pé olè sọ fún kábíyèsí wípé Adámimógo Ìdó ń bọ̀ wọ́n á pọ̀ sẹ́yìn ní ojú ìbàdàn lọ́wọ́ ọ̀gá olúwa mi ló ṣe olúwa yìí ti ṣe o. mo sọ bẹ́ẹ̀ náà ara nǹkan tí mo sọ nígbà tí à ń kábíyèsí wà ní ọ̀dọ̀ mi lónìí nìyẹn mo ní kábíyèsí mo lẹ́yìn ló kábíyèsí ní Ọlọ́run ló mọ̀ ní kéèyàn má sọ̀rọ̀ náà jọ yẹn torí àwọn ló béèrè ọ̀rọ̀ ló dé bẹ́ẹ̀ kábíyèsí wọn ní kábíyèsí mo ní Ìbàdàn tí ń ṣe pé a pè yín láìpẹ́ lọ síbẹ̀ wọ́n ní Ìdó ló yẹ kó kàn ṣẹ́rí akọni bẹ́ẹ̀ mo wá lókè kò dẹ̀ sí nǹkan tán lè béèrè tó bá ti ní í ṣe pẹ̀lú ìlú mi níwọ̀nba wọn ò fẹ́ try. àbíkè ń di ọmọ Ìdó ni. tẹ́ bá dọ́mọ Ìdó àdéjára Ìdó náà. ní mẹ̀tálítì omi ẹ̀ lọ́la aago mẹ́wàá. níbo ló ti fẹ́ jagun mẹ́fà. aago méje lára rárá o aago méje ni o. méje lára mẹ̀tálítì ibi kò sẹ́ kábíyèsí ti yanjú yẹn aago méje kò láàṣì mẹ̀tálítì. sí kábíyèsí láti bá a yanjú. aago méje láàṣì ká mẹ̀tálítì àwa ṣe bí lakọ mẹ́wàá. ok ní. ẹ sà wọ́n ní lẹ́sìn wọ́n ní tó àti ní kápítà wọ́n náà sí ní kápítà so kábíyèsí lónìí tó mọ̀ fún mẹ̀tálítì wọ́n ti dé ìgbòho just àbí kékeré mẹ̀tálítì ibi ni big one. bóòlù ẹ ṣe ṣe ṣẹlẹ̀ kábíyèsí ló yanjú ẹ. náà alájọ sọ lókè jẹ́ ẹ̀dá àtijọ́ sọ́lẹ̀ ní sẹ́ àtijọ́ sọ́lẹ̀ ní. ẹ bá mi pè wọ́n wá ọ̀ká. bẹ́ẹ̀ ni pé kábíyèsí náà but ẹ̀rọ tó fẹ́ ẹ gba ti èrò sí ìjẹrò. ok ẹ ṣáà gbé mi wọlé màá mọ. ẹ ṣe a ṣe maternity lọ́la so táàmì tó bá máa jẹ́ àwọn ìjọ náà la fẹ́ ṣe fún níwọ̀nba so kì í ṣe pé à ń retí pé kí ará Ìdó kí wọ́n wá síbẹ̀ àwọn pásítọ̀ wa àti bàbá wa Olú Ẹyẹbíọ̀kín tí wọ́n jẹ́ bàbá regional wa ní SN region ní Nàìjíríà dé Kútọ̀nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá ti dé síbi bí so ẹnu àwa àtàwọn ìránṣẹ́ Ọlọ́run pẹ̀lú àwọn ọmọ wòlíì là á lọ síbẹ̀ yẹn ìyẹn ló kan àwa nìyẹn kan yóò sí ọkọ muso wa ní ìrètí kí ẹ̀yin ẹ lọ ṣe ètò ìmọ́tótó yín ẹ tún ilé yín ṣe ẹ̀yin tó bá ti fi aago mẹ́wàá kọjá ẹ̀yin tó di aago mẹ́wàá ní environmental ń parí láyé àtijọ́ so tó bá ti di aago mẹ́wàá tó ń parí ní máa débi títí 10:30 tó wọ́n náà ti dé ààyè rẹ nínú ààfin ìrìtẹ̀ ẹ̀ tó sí ń bẹ̀ so a lè bẹ̀rẹ̀ síwájú ẹ ṣe. báwo lè wà lọ àwọn èèyàn ti ń dé sí fún program yìí ẹja mú bí eléyìí eléré tó ń bọ̀ àti fọ ilẹ̀ náà. eléré pọ̀ tó máa wà níbi. àwọn eléré tó ń bọ̀ bíi. mo mọ̀ mi ìfẹ́ dárúkọ púpọ̀ bọ́ mo mọ̀ pé ṣẹ́ẹ̀rì láti alẹ́ yìí ṣe mọ̀ pé àwọn olórin ẹ̀mí fẹ́ràn mi púpọ̀ gbogbo tó bá máa tó mo sì mọ̀ pé àwọn èèyàn mi wọ́n lè lóríṣiríṣi so everybody torí pé mi mọ ọ̀nà tí wọ́n fẹ́ kó gbà bọ́ mo já mọ̀ pé àwọn olórin kí lórúkọ ọ̀gá kan báyìí ọba ayọ̀ evangelist ni kankan ni mo mọ̀ láti bí ìyàn Èkó láti wà níbi bíi so àwọn olórin ẹ̀mí oríṣiríṣi láì ní ìfún ẹnì kankan ní invitation bọ̀ wọ́n ó wà olórin ẹ̀mí ó pọ̀ tí ó wà níbí wọ́n ó jà wá kí wa so ká má fi ìṣèkà ẹ ti ń gbọ́ kan pé Mega 99 yóò wà ní ibi bíi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbọ́n yẹn ni àwọn ilé tẹ́ẹ̀ dídì gbọ́n gan bọ̀ mo mọ̀ pé tí Jésù báyìí ti dé o irú àwọn Dr. Bisi Aláwìyé gbogbo wọn yẹn gbogbo ni ó wà ní ibi bíi kílẹ̀ ẹ̀sùn parí. wòlíì Ọlọ́run agbọ́ni ẹ kó àwọn ọ̀dọ́jọ́ síbí ẹ fún wọn ní tí wọ́n máa jẹ àwọn kan gbọ́dọ̀ lónìí báyìí tí wọ́n fẹ́ tí yóò di kankan táwọn náà ní kankan tí wọ́n mọ̀ fún àwọn jáde nínú ẹ̀ bọ́ọ̀lù ṣe fún mi láǹfààní ẹ já lọ nú ẹ̀. ok ṣe é mọ Bíbélì ká ẹ bá mi wo Isaiah 55 Isaiah 55 àákàyìn àtúkà Isaiah 56 Isaiah 55 ẹ bá mi ka 5 and 6 ìyẹn ẹ tó bá tún rí Isaiah 56 ẹ bá mi ka 5 and 7 náà. kíyèsí ìwọ ó pe orílẹ̀-èdè tí ìwọ kò mọ̀ àti orílẹ̀-èdè tí kò mọ̀ ọ́ yóò sáré wá sọ́dọ̀ rẹ̀ nítorí Olúwa Ọlọ́run rẹ̀ àti nítorí ẹni mímọ́ Ísírẹ́lì nítorí tí òun ó ti ṣe ọ́ lé ògo. ẹ ó pe orílẹ̀-èdè wọ́n á máa sá eré wá sí ọ̀dọ̀ yín ṣùgbọ́n torí pé Olúwa Ọlọ́run Ísírẹ́lì yóò ti ṣe ọ́ ní ògo ṣe rí ẹni tí ò bá dá Ọlọ́run kì í ṣe lógo ó lè nírú ọ̀nà tó gbà tí Ọlọ́run yóò fi ṣe ọ́ lógo mo máa ń sọ fún àwọn èèyàn ṣe rí tó bá níbi pé kọ́lọ́run kó da ògo lu ènìyàn ìgbàgbọ́ ló ṣe pàtàkì jù láyé ìgbàgbọ́ nínú Ọlọ́run pé kò sí tọ́lọ́run lè sọ ẹ́dà ìkejì ìrí Ọlọ́run pé ó borí ohun gbogbo ó borí agbára èṣù tó sí nílé ó borí agbára òkùnkùn tó gbẹ́kẹ̀lé ṣé rí Ọlọ́run kò sí nǹkan téèyàn lè fi wé nà bí gbogbo èèyàn bá máa sá wá sí ọ̀dọ̀ rẹ nàbà wà ò nídìí Ọlọ́run ayé ẹ̀ torí ọ̀rọ̀ yẹn ni màá fi lọ sínú ìgbé ayé mi
nílùú yìí mo sọ fún yín lánàá pé mo fẹ́ wọ gáwọn ẹni pé lè ní náà ọ̀la báyìí ibi tọ́rọ̀ mi ṣe sí nìyẹn lọ́la báyìí mo wá lè kó sí gáwọn mi kí n lè wà kó jẹ́ pé ojú wòlíì ó lè lọ́la. lọ́lọ́dún ìwà mi nìyẹn. so now wá gbọ́ Yorùbá mi mo fẹ́ wọ gáwọn lánàá wá sí ìlú yìí mo gbóhùn Olúwa pé ìlú tó ti jáde pẹ̀lú aṣọ kan àti ẹ̀wù kan. mo wá mọ̀ ẹbí àwọn ọmọ mi wà níbí mo á pè kan lára ìtàpítà mi ọ̀yà àjọ tí mo gbọ́ pé mo kàn fi bá tẹ́lẹ̀ tẹ́nísì inú ilé mi ọ̀yà mú yẹn wá ṣe dáàdì ẹ̀jẹ̀ tí ní ká páàkì ẹ̀tẹ́lẹ̀ ní àwẹ̀ ọ̀yà ẹ̀kú gáwọn ilé yẹn máa ń kó padà sínú àpò. now nígbà tí mo jáde yẹn mo pinnu nínú ọkàn mi pé mo máa múra síṣẹ́ tí mo dẹ̀ máa fi encourage àwọn youth nìyẹn àtọ́sọ pọ́ọ̀lù ló ń ṣiṣẹ́ Olúwa irú pásọ̀ tó súnmọ́ ni àṣìṣọ́ ọ̀rọ̀ ni so ṣé irú èmi tí mi ò tí ì sinmi láti bí ọjọ́ mẹ́ta báyìí ni mo lọ̀lẹ́ ká ṣiṣẹ́ tèmi tí mò ń ronú bí màá ṣe gba orílẹ̀-èdè ní ìrònú bá ṣe gba ìdó o tèmi ó ṣe gba orílẹ̀-èdè kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà o torí gbà tó Olúwa bá mi sọ̀rọ̀ máàpù àgbáyé náà gbé fún mi kí n máa máàkì gbogbo ibi tí mo máa dé ẹni tí mo interpret dream yẹn fún pásítọ̀ ni wọ́n ìwà láyé dòní kí ló sọ pé kí n panu mi máa lọ pé àwẹ̀ tèmi àti ẹgbà ló kó sí ọ lórí pé ìwọ náà ló máa ń sọ pé èèyàn ò lè gbàwẹ̀ fún 40 days kò mọ̀ làlàkàlà kí òun ló ṣe ìyàrá ló ṣe torí pé o ò mọ èèyàn bó ló ṣe sọ pé wọ́n gbé máàpù àgbáyé fún ọ tó bá tẹ̀sí jẹ́ pé Èkìtì ní òdẹ̀ tún gbóyìnbó so kí ló fẹ́ lò níbẹ̀ yẹn tó fi ṣe so mi ò ṣe ọ̀lẹ wọ́n nígbà yẹn mo gbàgbọ́ mo jáde nínú ilé mo lódìjọ́ tí ayé mi bá dáa kí n tó padà wá sí ìlú yìí ṣùgbọ́n mo kàn lérí ni mi ò fi ìrìn àjò ayé mi lé Ọlọ́run lọ́wọ́ nítòótọ́ mo lọ kọ́ iṣẹ́ mo kọ́ṣẹ́ mo sọ̀kadà ní Adó Èkìtì mo máa rẹ́ 8 side kí mo pè 1 2 eléyìí ju standard room kan lọ eléyìí àti half ibi ló máa jẹ́ 2 side tí bricklayer gbọ́dọ̀ rẹ̀ torí iṣẹ́ mi ni eléyìí gùn ju 1 side now èmi máa wá rẹ́ 1 2 3 4 màá wá tún rẹ́ irú eléyìí méjì sí àwa jẹ́ mẹ́fà eléyìí tó máa jẹ́ 8 side so 8 side yẹn àwa jẹ́ iṣẹ́ bricklayer mẹ́ta máa ń ṣe lójúmọ́ bọ̀ bí mo ṣe ń ṣiṣẹ́ yẹn tó sà mí ń lákòjọ kí n bá tún wá ṣe yẹn tán mo tún lọ́kadà pẹ̀lú mo fẹ́ mú jáde níbẹ̀ ni pé èmi fún ara mi mi ń ṣọ̀lẹ bọ̀ ìlérí tí mo lérí ni pé mi ní wá sí ìlú yìí ohun tí ayé mi bá dáa nítorí pé mo mọ ibi tí mo ti jáde lánàá ọ̀gá kan rí mi bẹ́ẹ̀ yẹn ń kí mi àjọ mọ́ ń lọ dá oko ní ọ̀nà àgbàrá ọ̀kà ọ̀gá kan láti wá kí mi lé mi lórí lọ́jà àwọn ọ̀rẹ́ mi láyé àtijọ́ mo ní ẹ ti mọ̀ mí wọ́n ní àpéwọ́ fún àbá mo ní èmi náà ti mọ̀ yín dáadáa tá a tún máa ń dá oko ọmọ wa rántí pé ibi tí mo ti kú ní wọ́n máa kó dáìsì fún mi nínú ìlú yìí ni tí wọ́n máa gbé mi kiri báyìí tí wọ́n á sọ méjèèjì ló kiri báyìí dọ́kú sísìn gbogbo tó máa fún mi ojú ẹ̀bà pẹ̀lú pọ̀nmọ́ wọ́n pe ìyá kan ìyá ajá bóyá mi nàbí kiri kan ní yẹ̀dí bẹ́ẹ̀ nígbà tá a ta tẹ́tẹ́ yẹn tán tó fún mi nìyẹn ìyàwó jẹni lé lórí mo wá ronú pé tí n bá ń ba lọ bẹ́ẹ̀ yẹn àfi kí ayé mi dá torí tí n bá padà wá àwọn pípọ̀ yẹn náà irú àwọn ọ̀rẹ́ yẹn náà kí ni màá tún máa bá rìn ṣùgbọ́n nígbà tí mo ń ṣe gbogbo yẹn pé kí n lè mọṣẹ́ mi mò ń lérí mi ò mọ́ lọ́hùn mò ń ṣiṣẹ́ tí mo ṣe mú tàn díẹ̀ yẹn bẹ́ẹ̀ nìyẹn o mò ń ṣiṣẹ́ kò sákòjọ níbẹ̀ ṣùgbọ́n níjọ́ tí Ọlọ́run dọ́nú ayé mi láì mọ̀ wípé iṣẹ́ tí mò ń ṣe Olúwa ò rán mi kò wù mí bọ̀tẹ̀ mi wà nǹkan kan tí màá fi lè dé èèyàn torí irú nǹkan tó ń sọ pé wọ́n na ọ̀bẹ sí mi bàbá mi ló na ọ̀bẹ sí mi yẹn kì í ṣọ̀gá mi ẹ lọ wo fọ́tò yẹn dáadáa bàbá mi tó kú yẹn bàbá ọ̀bẹ tó nà sí mi yẹn bàbá mi gangan nígbà tí mo rí kọ́mẹ̀tì ẹ̀dẹ́nìkan tó ká máa tó ń fún prọfẹ̀tì lọ́bẹ̀ yìí ó yẹ kí kíní lọ gbogbo ìgbà tí bàbá mi wà láyé mo tán ju wọn so mi ò ní regret so now Ọlọ́run ìgbà tí mo wá mọ Ọlọ́run òun ló jẹ́ kí n lè mo ń ṣiṣẹ́ Olúwa mo tún ṣe bricklayer mi láti máa fi finance àwọn ṣọ́ọ̀ṣì gbogbo ibi tí n bá lọ sí níbẹ̀ so ohun tó wá jẹ́ kí n lè dúró bí ọba lónìí tí mo fi lè táwọn èèyàn fi lè sáwá sí ọ̀dọ̀ mi ìgbà tí mo bá Ọlọ́run pàdé ó wá mú ìrọ̀rùn bá mi èmi ni mò ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ kò sí bùkún lórí ẹ̀ ayé tó bá ń ṣiṣẹ́ tí ò bá sí Ọlọ́run bẹ́ẹ̀ kì í sí bùkún bẹ́ẹ̀ tí Ọlọ́run bá ti dénú ayé rẹ kò sí tó dáwọ́lé tí ò ní ṣe ṣe ẹ gbọ́ o ṣe mọ̀ wípé mi ń píríṣì ẹ̀sìn sí ọ àti àṣà Ọlọ́run máa píríṣì fún ọ ẹ lọ wo ọ̀pọ̀ Muslim tó bá ń kírun àwọn ẹlẹ́sìn tán dídí gba ẹ̀sìn tó máa ń fi tọ́lọ́run ṣáájú tó ẹgbẹ́ ìrún márùn-ún wọn ò lè ṣe kán mọ́ kí pé ẹ lọ wo ayé wọn kì í dó sójú kan kí mo ní kì í ṣe nítorí pé wọ́n ń ṣiṣẹ́ wọ́n dẹ̀ ń fi àdúrà àti ẹni tó wá ń lọ church kò ní gbàgbọ́ nínú Ọlọ́run kò ní gbàdúrà awádìí á ní lágbàjọ yẹn á lórí àwọ̀ ló dúró sí fóun ẹni dúró sórí àwọ̀ fún ọ kí ló dé tí wọn náà ló dúró sórí àpáta fún ẹlòmíràn ń ṣiṣẹ́ kò dá Ọlọ́run mọ̀ so tí wọn náà bá mọ Ọlọ́run àwọn èèyàn wọn ó ṣaṣíwájú rẹ àti ọba àti ìjòyè ó ràn wọn ṣe torí pé Ọlọ́run dá ọ mọ̀ nígbà tí Ọlọ́run dá mi mọ̀ tó dúró sítòsí mi àwọn èèyàn lè wá fi ìmọ́lẹ̀ mi náà wọ́n lè fi rìn so bí ìwọ náà ti ń gbọ́ mi nílé ohunkóhun tó bá ń ṣe bí Ọlọ́run ṣáájú kí àwọn èèyàn kan lè wá sí ìmọ́lẹ̀ rẹ̀ ìkejì tó máa ń jẹ́ kí àwọn èèyàn lè wá sọ́dọ̀ ènìyàn bíbélì pé Ọlọ́run máa wá agbéraga lókèrè rẹ̀
ó ní ṣùgbọ́n ó júbà àwọn onírẹ̀lẹ̀ ní tó mú kí ẹlòmíràn mọ́ lè délẹ̀ ìlérí nìyẹn ìgbéraga ẹni tó Ọlọ́run gbéga tó gbéra rẹ̀ ga Ọlọ́run gbé ọ̀gá ogun àgéré ìgbà ẹsẹ̀ bá ti ń wọ fúnra ẹ̀ ló máa bọ́lẹ̀ ibi tó tún ìdé olóòtí dé bẹ́ẹ̀ ìyẹn ló pọ̀ jù ní ayé àwọn ọ̀dọ́ láyé òde òní báyìí ṣẹ́gbẹ́ ẹlòmíràn lè má ṣiṣẹ́ lé rédíò báyìí kó débi kó fortunate kó ya fọ́tò níbi bí wà gbọ́ now praise God o èmi náà ti wà ní adágún gbogbo ó bá tiẹ̀ fẹ́ rẹ́ni tó yẹ kó ràn lọ́wọ́ ẹ rí wípé wọn ló ti ń ṣiṣẹ́ níbì kan so na gbogbo tó bá fẹ́ ṣe nínú ayé rẹ olùfẹ́ wọn gbé ìgbàgbọ́ rẹ sínú Ọlọ́run number 3 onídìí ẹni tó máa activate ẹ o lè jẹ́ pastor o lè jẹ́ àfà tí ó mọ gbàdúrà fún ọ ó sọ tẹ́lẹ̀ sí ọ yóò ń kí àwọn ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe nìyẹn mo sọ fún àwọn ọ̀rẹ́ mi kan lénìí mo ní wọ́n náà fẹ́ gbọ́ díẹ̀ sí lẹ́nu mi wọ́n ní kí ni ìyàtọ̀ láàrin òróró àti aṣọ wòlíì mo ní méjì ló túmọ̀ sí òróró spiritual realm mo yẹn fún ojú rere mo yẹn fún ìtayọ tó bá rí ìfàmì òróró yàn tó lágbára tó jẹ́ pé wòlíì ló yẹn àyẹ̀ fún títayọ ni àyẹ̀ fún ìṣerere bọ̀ kí wá rí pé wọ́n daṣọ bọ̀ ẹ́ mọ́ àtẹ̀lé mi lẹ́yìn ló túmọ̀ sí èmi ni mo máa ṣáájú o ìwọ ò mọ̀ tẹ̀lé mi lẹ́yìn o nídìí ẹni tí yóò activate ẹ nípasẹ̀ ìpè yẹn ni pé ayé rẹ nídìí ìfàmì òróró yàn tó ní agbára òun náà ni bó ṣe wá rí ìfàmì òróró yàn mọ́ Ọlọ́run ìwọ fúnra rẹ nígbàgbọ́ ìkẹta dá wòlíì tàbí pásítọ̀ tí a rán sí ọ dámọ̀ number 4 bẹ́ẹ̀ ni pé wá fi àdúrà fi mọ́ tí ohun gbogbo tó bá ti ń ṣe fìtì lẹ́yìn yóò dà fún yín thank you God bless. tó adúpẹ́ lọ́wọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ ládùú. ní adó àyẹ̀mọ́ máa lágbára ọpẹ́ tí ẹ̀yin ará Èkìtì tí ẹ ti ní oore ọ̀fẹ́ láti pé kí n pray fún yín kẹ́yìn ní Adó Èkìtì ní ọjọ́ Sunday yìí ó wà ń Fàkì ó wà ń Wòròkó ó wà ní Adó Èkìtì ẹ̀yin ọmọ wòlíì láti ìlú Ìkẹrẹ́ ní agbára Ọlọ́run ní aago láti bí aago 6 àbọ̀ àárọ̀ láti bẹ̀rẹ̀ program títí tí aago 10 ní ọjọ́ Sunday tó máa jẹ́ ọ̀túnla màá wà ní ìlú Adó Èkìtì ní ṣọ́ọ̀ṣì wa CAC Adamimogo district headquarter tó wà ní Adó Èkìtì ní opposite NNPC mega station ní Wòròkó road mo máa wà ń bẹ̀ gbogbo ọkàn tó bá wà ń bẹ̀ ni màá pray fún dáadé fi òróró yàn so gbogbo àwọn èèyàn wa tá bá ti ń parí ní àárọ̀ Sunday Sunday a fi ṣe ìwọ àti wòlíì rẹ pẹ̀lú ìdúpẹ́ àti àwọn pẹ̀lú òun náà ni òwúrò àánú àgbàdo àánú yẹn fún ọ ìwọ náà wàá mú mi àánú tí irú adóhùn náà ni mo ti ṣe bricklayer adóhùn náà mo ti ṣọ̀kadà kò sí irú ìyá tí wọ́n jẹ tí mi jẹ ládó but adóhùn náà mo lè sọ pé mo Ọlọ́run fún mi níyì ń bẹ so tọ́lọ́ bá lè jẹ́ kó gun iṣẹ́ fún mi mo gbàgbọ́ pé ìwọ náà tó ń gbọ́ mi tó bá ní oore ọ̀fẹ́ láti lè débẹ̀ pẹ̀lú àdúrà àti ìgbàgbọ́ ogun náà lè ṣe fún ìwọ náà so ní aago láti bí 6 àbọ̀ sí 10 láàárọ̀ ó máa jẹ́ òwúrọ̀ àánú pẹ̀lú ìsìn fàmì òróró yàn sí 10 láàárọ̀ kùtùkùtù so o lè débẹ̀ ní ìrọ̀lẹ́ ọ̀la kó sunú chọ́ọ̀chì níbẹ̀ ìyẹn irú àwọn tó máa ń wá láti dé ìkọ̀lé sínú prógámù wa ń bẹ̀ àwọn tó máa ń wá láti ìlú tó jìnnà díẹ̀díẹ̀ sí ibi ibẹ̀ àwọn tó wá láti Ọ̀yẹ́ àwọn tó máa ń wá láti ibi tó jìnnà so o lè tètè dé Adó ẹ̀ tó bá yà dé Adó Èkìtì béèrè sọ fún onímọ́tò pé NNPC mega station tó wà ní Ìwòròkó gbogbo ẹ̀yin student tí ẹ máa ń wá ẹ̀yin tí ẹ wò wá online tí ẹ jẹ́ ọmọ wòlíì táwọn ọmọ yìí wà yunifásitì Adó Èkìtì sọ fún wọn kò jìnnà síbẹ̀ ẹ̀yin ará Ìwòròkó kájọ pàdé bẹ́ẹ̀ àgbàdúrà àánú adẹ́fòróró yan gbogbo ọkàn tó bá wà ń bẹ̀ ìgbàgbọ́ wọn ni mọ́ mo rò wá èmi fún ara mi ni màá náà ti gbogbo èèyàn tó bá wà ń bẹ̀. ó túmọ̀ sí pé òru tí ẹ máa náà ti àwọn èèyàn yẹn ẹ fún ara yẹn kì í ṣe kẹ́nìkan wá mọ́ mo rò ó kí bó ti kọ́ ṣe pọ̀ tó. ó yẹ kẹ́ ẹ mọ̀ ní ohun tí mi bá ní ṣe aṣọ fún ọ pé mi ò ní ṣe nígbà tí thousands máa wá sí Jesus City ní crossover tí wọn ó dáko òróró yan gbogbo èèyàn mélòó ni auditorium wa tó wà ládùn so gbogbo wa ta bó ti ká kéré tó ń bẹ bó ti ká pọ̀ tó èmi máa fọ òróyàn ọ mi ìmọ̀ orú ìgbèkùn tó lé wa mi ìmọ̀ orú ogun tó lè máa jà ọ tọ́lọ̀ bá lè fún mi ní ìṣẹ́gun yóò fún wọn náà ní ìṣẹ́gun. a ṣe ojú òkúlẹ̀ fún àwọn èèyàn láti kí yín láti bẹ̀rẹ̀ nǹkan tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ yálà nípa bí a ṣe fẹ́ ṣe ibí yìí ní ọ̀la nípa ọjọ́ ìbí yín àti nípa ìsìn ìdúpẹ́ àti ìwúrọ̀ ológun tí ó ní ìlú Adó Èkìtì ọjọ́ kò tí ó dá sínú ìta wáyé. olùfẹ́ lélẹ́yìí láti lè rí Professor Olúwalọ ní CAC Adamogo district headquarters tí ó ń bẹ nílùú Adó Èkìtì níwájú NNPC mega station gbọ̀ngàn ẹ ti rí signboard tí ó wọlé ìjọsìn yìí kì í ṣe ibi tí ó mú rárá tí èèyàn mọ̀ gbogbo ẹ̀yin tí ẹ ti rí ọ̀ṣà lójú títí gbogbo ẹ̀yin tí ẹ ti ń pè wípé ìgbà ọdún bàbá wòlíì Olúwalọ ń bọ̀ opportunity lè lẹ́yìn ó tẹ̀ tó ṣàkíyèsí gbogbo nǹkan kan jẹ́ pé tí àná ti yẹn yóò tún fi lágbára gbogbo ìrìn àjò láti ìlú òyìnbó láti Jesus City láti Exodus láti gbogbo ẹ̀ ó di ìlú Adó Èkìtì opportunity kìdìdè nítorí náà ẹ má jẹ́ àjàfara. nítorí wọn ṣe ni pé tó bá ti ń kúrò ń pàdé yìí tó ṣe Canada yóò tó gbàlejò ìyàkẹ́ yóò rí ibi kọ́ àbí tí ẹ kà fún àìgan àti 55 tó dé fa 6 yẹn ó ní ẹwà Olúwa nígbà tẹ̀lé. ẹ̀hún náà ni ẹwà Olúwa nígbà tẹ̀lé ẹ pé nígbà tó wà nítòsí. ìgbà wo ló yà lè rí ìgbà wo ló wà nítòsí. nísìnyí akẹ́lì ìpè nígbà tó wà nítòsí so ẹ̀yin ará ẹ̀yin Èkìtì papọ̀ ìkan tó bá máa di ọjọ́ Friday tó ń bọ̀ báyìí àtúwà lórí Canada CAC Adamimogo ní Ontario ní Canada ní ọjọ́ Friday next week. nọ́mbà tí ẹ lè wá sí
life and direct náà ni 0707-276-6278. yóò kàn wí kó máa béèrè àdírẹ́sì dé ibi programu yẹn bí ẹ ṣe dé ìkejì ẹ má sọ pé ká gbàdúrà fún yín torí mi ìfẹ́ promise àgbàdúrà fún yín papọ̀ ṣùgbọ́n àkàtà àrí sọ pé ìlú bí báyìí ló ti ń pè wá ká mọ bí rìnrìn rédíò ṣe túbọ̀ jìnnà tó ẹ bó dẹ̀ ṣe clear sí yín sí bó dẹ̀ ṣe máa dénú programu yẹn tó bá jẹ́ pé ilé tó fẹ́ wá bá jẹ́ pé programu yìí dó dedication Adanimogo house tó wà ní ààfin ọba olójìdó nídùú Èkìtì ló fẹ́ wá fún jẹ́ òun ní kò kàsáré mọ́ béèrè. 0707-276-6278. ẹ má gbàgbé o gbogbo ẹ̀yin èèyàn wa tó fẹ́ wá bá wa yọ̀ lọ́la fún ti ṣíṣe Adanimogo inú ààfin òun ni àyè wá wà. àwọn aládùn mi máa ń gbọ́ràn kẹ́ mọ̀ pé mo ti sọ fún ẹ pé káwọn náà mi káwọn náà kábíyèsí wọn á try. ẹ kúrò lẹ́wọ̀ kí ló kọ ibo lẹ ti ń pè òkè sáré lu ibo. ìdó nìyẹn má wọrí ẹ ṣe bàbá mi mo dúpẹ́ sà kí ni bá mọ gbogbo ìlú mọ ọmọ bàbá bá dé omi mọ ọmọ wọn láyé àtijọ́ àjọ máa ń lọ sóko. kí lẹ sọ o. ẹnìkan máa ń kọrin. ẹ fẹ́ kọrin fún wọn. láti bolẹ̀ tí ń pè wá. ibo lẹ ti ń pè. láti Kogi ibo ní Kogi. irú àǹfààní wo lẹ jẹ. bolẹ̀ tí ń gbọ́ wa ń Kogi yẹn. bolẹ̀ tí ń gbọ́ wa ń Kogi yẹn. yàgbá ẹ̀dẹ̀ ń gbọ́ wa dáadáa ń bẹ̀. ẹ ṣe ọ̀yà ẹ ṣe ká ẹ ṣe. ẹnìkan tún kalẹ̀ fún bẹ̀rẹ̀ ẹ kúrò lẹ́sàn kí ló kọ́ ibo lẹ ti ń pè. ẹ ṣe sà kí ló kọ́ ibo lẹ ti ń pè. Ìkòrò Èkìtì. ṣé rédíò ìdúró kóró dáadáa sà. mi ò rántí àbí ẹ bá ṣàlàyé. ẹ ṣe púpọ̀ ẹ ṣe púpọ̀ ẹ ṣe sà. hello. ká tó di pa àgbà pè mí wọ́n sáré fẹ́ dókè lọ fún jáde bẹ́ẹ̀ ẹ̀ lórúkà. ẹjẹ́ àjọ máa wújó ẹjọ́ máa dẹ́tọ̀ dọ́gbọ̀dọ́ nítorí ọmọ ọlọ́dún òní olùṣọ́ àgùntàn Samuel Akínbọ̀dé Ògúnlẹ́yẹ tí wọ́n jẹ́ olùdásílẹ̀ Jordan International School tó wà ní B18 Olúwàjẹmílẹ̀ Odòdòwò Ìdọ̀fin nílùú Ìdó Èkìtì àmọ́ ṣá o kárìkápọ̀ yíyẹni èyí ló fà á tí ọmọ ọlọ́jọ́ ìbí òní fi kí ọmọ ọlọ́jọ́ ìbí ọ̀la Prọfẹ̀sà Olúwàmọ́. sẹ́ni ẹ̀jẹ̀ tẹ̀lé kí wàá ní òun náà ṣe bẹ́ẹ̀ dé. Agbo ẹ yóò fi ṣiṣẹ́ ìwọ̀n báyìí. Pásítọ̀ Samuel Akínbọ̀dé Ògúnlẹ́yẹ olùṣọ́ àgùntàn ìjọ CAC Olúwayọ̀mí ló wípé happy birthday to both of us and congratulations. Omolara Olubajo, JMPM Canada partner, congratulates Prophet Sam Oluwalo on his elevation to Zonal Superintendent, CSC Nigeria and overseas. 8th birthday and opening of Adanimogo, 107.7 FM. Congratulations. This is Adanimogo 107.7 FM. ẹ ṣe ọgbà obìnrin tó láǹfààní àti máa gbọ́ wa wòlíì àgbáyé mi Prophet Sam Oluwalo bàbá Adanimogo lájọ ń takùrọ̀sọ lórí afẹ́fẹ́ àdẹ̀múra sílẹ̀ fún ṣíṣí Adanimogo 107.7 FM eléyìí tí yóò wáyé ní ọ̀la ọjọ́ ìbí wòlíì ìdókò sí ọ̀la àti ìpàdé eléyìí tí yóò wáyé ní àdó ní ọjọ́ Sunday ó ti rẹ̀ pé àwọn èèyàn wà ní ojú òpó Facebook gbogbo àwọn tó wà lójú òpó Facebook yẹn òun náà ni àkí wọn pọ̀ bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ àwọn kan bẹ̀rẹ̀ nọ́mbà yẹn ká tó nọ́mbà yẹn pé ká bá ti sójú òpó yẹn. 0707-276-6278 0707-276-6278 lójú òpó tí ẹnì kí ló wá sí kíjà wa ẹnìkan ti ń kanlẹ̀kùn ẹ kú ọ̀lẹ́sà o. láti bọ̀. kí ló kọ yín. láti bọ̀. ta ló ń sọ̀rọ̀ Ṣínà Orlando àbọ̀ ni mo ṣe máa dá yín mọ̀. àbáyé fẹ́lẹ́ fíjọ yín. ok ọya ẹ kọ orin kankan jẹ́ ń gbọ́. Ṣínà Orlando. ọya bóyá màá fi yẹn. ọ̀gá kan báyìí tí mo ṣáájú lẹ́ ń gbé ni hello sọ́mọ Èkìtì ní
but ìyìn lẹ́ ń gbé okay oh God bless you má wọrí màá ti gbé ọ wá sí torí ògo ńjọ́ kan ọ̀gá tó ń kọrin bíi má wọrí ọ̀yà ẹ̀yà má wọrí má wọrí ṣé ọlọ́run lọ̀rọ̀ yíyé ṣé ìkan wà ń bẹ̀ hello ìyẹn ti rèbété ṣé ọ̀gá ẹ pé ọ̀gá olórin yẹn wọlé ẹ jẹ́ ká ní kó náà kàn gbóhùn sókè nínú. general manager Adamugo àti dọ̀tún ẹ̀fọn lẹ́kọ̀ọ́. Alábàdé Adéyẹmọ. Sílẹ̀ Adé ìfowópamọ́ akóló ni wọlé. Àti head of music wa. Ní ètò ẹ̀mọ́ ọkọ̀ ẹ̀mọ́ ń bá mi láàbò. Rasan Abuja. Bó ṣe rí bàtà àgbà kọ́ ó ti wá di fine boy sẹ́dá Amugo. Ojú náà ti jáde. Ó ti di fine boy. 07072766278. Hello. Ẹ kú ọ̀lẹ́ o. Ọ̀gá ṣe ìṣíbó lẹ́wà ládó tẹ̀sí ń gbọ́ wa yẹn. Ṣé rédíò yẹn dún débẹ̀ dáadáa? Ok, kódà ẹ ṣe. Mo máa wà ládó Èkìtì lọ́jọ́ Sunday láti aago 6 àbọ̀ àárọ̀ títí di aago 10. The Christ Apostolic Church Adamugo. Ok. Kódà ẹ ṣe. Ẹ tẹ̀wájú. Àwọn èèyàn pọ̀ lórí Facebook gan tí wọ́n ń kí wòlíì o. Kò sí ìtòlè kàtà bẹ́ẹ̀ ọ̀gá ìmọ̀ yọ̀sọ̀. Gbogbo yín pátá lórí mo fẹ́ràn yín ẹ̀ mọ̀. Èmi àti yín àjọ pàdé ládùúgbò aláàgọ́ 11 lálẹ́. Ẹ̀jẹ̀ àgbàdua lálẹ́ lónìí. Hello. Gbogbo gbogbo wa lọ gbogbo. Àmín. Kí ló kọ́ ibùdó ẹ ti ń pè? Láti ìlú mi rárá mọ̀ ìgbà mọ̀ wà lérí o arámọ̀kọ́ ọmọ tí wọ́n wá ra ẹ bá mi kí gbogbo àwọn arámọ̀kọ́ o. Ẹ̀sìn iṣẹ́ gbọ́ wa dáadáa lárámọ̀kọ́ ọ ń lọ gẹ́gẹ́ kẹ́ ẹ mọ́ bá wa sọ fáwọn arámọ̀kọ́ pé rédíò kan ti ẹ ṣe ìyá mi mo dúpẹ́ God bless you. Àmín. Mo retí ará ìlú mi lérí òun náà kàn án pè wọlé. Àmín. Ẹ ṣe gan ni adúgbò lọ́wọ́ yẹ ṣe o tálọ́ àbẹ̀. Ẹ ṣe láti ìlú wọlé tí ń pè wá ẹ ṣe yóò dáa fún yín ẹgbẹ́ announcement wáyé dáadáa lọ́la. Ó yẹ da orí aláàdúgbò mi ọ̀ya dání wọ́n gbọ́n. Sọ̀rọ̀ bàbá alágbèrè kọ́ ìwọ ni. Ẹ ṣe ọ̀ya ọ̀gá yẹn lọ́sọ̀rọ̀. Níbo la wà yìí tí gbogbo rẹ̀ ti mì tìtì? Níbo la wà yìí tí gbogbo rẹ̀ ti mì gbòòrò? Adámimógo la wà yìí, Adámimógo la wà yìí, Adámimógo la wà yìí. 107.7 Ìdó Èkìtì. Ọmọdé àtàgbà ẹ jẹ́ ká máa gbọ́ bóyá náà. Adámimógo la wà yìí, Adámimógo la wà yìí, Adámimógo la wà yìí. 107.7 Ire. Ṣé torí pé a fẹ́ ṣe Adámógo lẹ́bi dé? Bẹ́ẹ̀ tó rẹ̀ la ṣe dé sílẹ̀ lẹ́nu. Láti kú. Bẹ́ẹ̀ni, àwọn ọ̀pọ̀ ọlọ́run tó lágbára. Àdè kí bàbá wa nílùú wa, Bami Sam Olúwa lọ. Ṣé wọ́n kú oríire tí ọjọ́ òbí ní ọ̀la àti tuntun tó wà nílẹ̀. Ẹni ọmọ rántí ọjọ́ òbí. Àwọn 25 million. Orúkọ mi ni Oyèníyì Joseph Ọbáyọ̀ Ajíhìnrere Oyèníyì Joseph Ọbáyọ̀. Wọ́n mọ̀ wọ́n lé kó dáadáa. Adámimógo la wà yìí, Adámimógo la wà yìí, 107.7 Ire. Ẹ̀jẹ̀ òkùnkùn bá yín ṣe ni ọ̀gá délé díẹ̀ mú ní ìrọ̀rùn gbogbo tí ó sọ fún láti lọ pé akọ́kọ́ yín sí sóní kékeré tẹ́ ẹ mọ̀ gbọ́ yẹn náà. Tọ́rọ̀ gà yẹn ó máa ń wù mí kí n kírawọ̀ dẹ̀ ó jáde. Ogun tá a ní orílẹ̀-èdè wa ni wípé àwọn tó dìde wọn fẹ́ wá ẹlòmíràn kó dìde pẹ̀lú wọn. Ṣé rí mo dé Tọ́kì ńjọ́ kan mo gba ìpèníjà. Wọ́n mú nǹkan tó jẹ́ kí nǹkan pọ̀ ní Tọ́kì báyìí tí gbogbo èèyàn wá ń lọ síbẹ̀ lọ́ra nǹkan lórí iṣẹ́ wọ́n á train gbogbo youth wọ́n á fún wọn níṣẹ́ wọ́n á fún wọn lóúnjẹ wọ́n á fagídí mú ọ tó bá fẹ́ lọ wọ́n lè fọlọ́pàá mú ọ kó lè lọ sí kó lè níṣẹ́ ọwọ́ kan dání wọ́n á wá tó sọ fún yín pé ẹ lọ ṣiṣẹ́ yẹn ẹ wá tà fún gọ́ọ̀mẹ̀ntì tẹ́ bá fẹ́ ra handmade ní Tọ́kì ó máa wọ́n ju eléyìí tẹ́ fi tó jẹ́ pé kí ni máa ṣe bóyá fẹ́ ra àwọn bíi rọ́ọ̀gì kan báyìí tó bá ti ní í ṣe pẹ̀lú pọ́wọ́ náà fi ṣe ẹ ti mọ̀ wípé àwọn ọmọ ìlú wọn ló ṣe ó máa wọ́n. so bọ ìlú wa àwọn tán ti gòkè kò wù wọ́n ohun tí ẹ̀bùn táwọn kan bá ti kú ẹ̀bùn wọn yẹn kú nìyẹn kò sí continuity lórí ẹ̀bùn wọn. ṣùgbọ́n àwa ó wù wá ká padà sí ojú ọ̀nà ìgbàanì láti rí tí àwọn ọ̀dọ́ bá ń bọ̀ tán ní ọ̀la káyé náà gbọ́ wọn. ẹlòmíràn mo dẹ̀ understand reason tí ọ̀pọ̀lọpọ̀ wọn kì í fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe rí ọ̀pọ̀ náà tàbá ti fà sókè tàbá dókè tán wàá gbọ́ àlọ́gà kò sẹ́ni tó discover wa àwọn afárá so inú mọ́ bí àwọn ẹlòmíràn tàbá ti gòkè
kò dẹ̀ possible tó bá ṣe 100 lóore mọ́ expect pé kí gbogbo 100 wá dúpẹ́ tí ẹnìkan ṣoṣo bá ti mú iye nǹkan tó ṣe ó ti parí jésù mú adẹ́tẹ̀ mẹ́wàá lára dá ẹyọ kan ló padà lọ dúpẹ́ jésù wá bèrè pé àwọn mẹ́sàn-án tó kù títí dòní àrí àwọn mẹ́sàn-án yìí so inú òde bí jésù adára fún ẹ jẹ́ ká gbé pèsè. hello ẹ kúrò wọ́n ti gbé ẹ kúrò lẹ́sà àmì o kí lórúkọ yín lẹ́ ti ń pè láti gbósà ẹ wà ní Dubai. ọmọ àlúwo ni yín ẹ káàbọ̀ sínú ilé o so àṣẹ ti. àmì Jésù àmì Jésù àmì Jésù ẹ àmì Jésù àmì Jésù àmì Jésù àmì. ẹ ṣe pọ̀ thank you kábíyèsí mi ọba ọlọ́rin tí ọ̀rìn èkìtì náà wọ́n ń wò mí lọ́wọ́ wọ́n ń gbọ́ rédíò yìí mo mọ̀ wípé gbogbo yín lẹ máa wà ní lọ́la tó mi fẹ́ dárúkọ àwọn ọba kí n má dákà sí mo mọ̀ pé gbogbo yín lẹ fẹ́ràn ìdó tí ẹ̀dẹ̀ fẹ́ràn wòlíì olúwalọ́ so àti èkìtì so gbogbo yín ni kábíyèsí olójìdó ń retí gbogbo yín náà ni mo ń retí ní ọ̀la. wọ́n ní bàbá wa ẹni ọ̀wọ̀ wòlíì Táíwò Òjó wọ́n gbọ́ wa náà báyìí láti ìlú Ìbàdàn ẹ ṣé o mo appreciate ní bàbá thank you kò yé yín. hello ẹ ò kí blood ẹ pọ̀ lẹ́sà o ẹ pọ̀ lẹ́mà. kò sí máa ń bí wọn obìnrin máa ṣe prógámù lọ́la. kí ló kọ ibo lẹ ti ń pè. olùwàlọ́ ẹ ṣé àmín àdúpẹ́. ẹ ṣé púpọ̀ ta ló wà níbẹ̀ tẹ́lẹ̀ kan hello. bàbá mi ọba ńlá Ìdó Èkìtì wọ́n send message sí mi ẹ ṣé púpọ̀. sá kí lẹ sọ sá. ta ló ń sọ̀rọ̀ láti Ayétòrò bàbá mi kábíyèsí Aláyétòrò èmi àti wọ́n yìí sọ̀rọ̀ lánàá wọ́n máa wà bí lọ́la tí mo jẹ sọ náà fún kábíyèsí á pè mí lánàá pé my father in the Lord mo wà á dé ibẹ̀ sọ ìlú ọba tó mọ Jésù ni. ẹlẹ́bẹ̀sọ̀ kankan. ó wà nù sáàmù ó ní ìwọ Jerúsálẹ́mù tí mo bá gbàgbé rẹ̀ ó ní kí èrìkì òun kó lẹ̀ mọ́ àwọn òun àwọn akọni nìyẹn ṣàǹpá wa gbé ọ̀pọ̀lọpọ̀ gbé bíbélì dání kò yé wọn bóòlù wà nílùú òyìnbó bá jẹ bá máa bá ọjẹ yóò bá ọjẹ tí wọ́n bá sọ pé òlọ́lú ẹ̀ láti lọ ṣe nǹkan kan síbẹ̀ ọjọ́ tó bá kú náà n táwọn òyìnbó náà ṣe ń sọ wípé ìlú wa pé símẹ́ǹtì la fi bẹ̀ ń ṣe nìyẹn nítorí pé wọn ò àìlọ́kàn ni àìní títí láì ìdí ìmọ̀ máa wà ní báyìí nígbà tí nǹkan tí inú mi dùn sí kábíyèsí ni àwọn kàtà fẹ́ ṣe wọ́n ní prophet ibi wà fún useful nǹkan tá a fẹ́ fi ṣe mọ̀ ní Jésù náà òfìdí kò sí nǹkan mìíràn tá a fẹ́ fi ṣe ju pé kó wà níbẹ̀ fún ògo ìlú yìí kò sí nǹkan mi ó lè ṣé wọn fẹ́ sọ bí ilé gbígbé níbo lẹ́kọ̀ọ́ gbogbo àwọn ẹrù bí sí kò sí nítorí máa wà bí lọ nìyẹn tí wọn yóò dára fún wa. àmín. hello. Jerusalem ti gbàgbé ẹ kọ́ lẹ́mà ẹ ṣé kí ló kọ́ yín bọ́lẹ̀ tí ń pè láti Alápò. Ọlọ́run díẹ̀ dá lọ ẹ mú mọ ibi kan mọ̀. ó kì í sà. wọ́n dáhùn. ok wọ́n bá wọn dáhùn. àti dáhùn. ẹ ṣe ok má wọ àwọn ló ń dùn ọ́ àwọn kí ló dé tó gbé lọ hospital. Olúwa yóò gbé ọ dìde Olúwa yóò gbé ọ dìde Olúwa yóò bàbá mi olú ẹyẹ bí ọkẹ wọlé o bàbá àwọn bàbá dé Olúwa mi dé àṣeyọrí wà. Olúwa mi dé o àṣeyọrí wà. Olúwa mi dé o àṣeyọrí ọ̀dí mi tẹ̀. jọ jẹ́ kí mọ́tò wọ́n ṣe tó ṣe mọ́ bàbá mi bàbá ẹ mọ̀ bọ̀ ní ẹgbẹ́ ẹ̀ nìyí. wọ́n wà ní agbára báyìí lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń ṣètò lọ́wọ́ náà ni wọ́n ń wọlé bàbá mi. àwọn náà bẹ́ẹ̀ ni tí ẹ bá ń wò wọ́n lórí Facebook báyìí lọ́wọ́lọ́wọ́ àwọn náà nìyẹn o. ọmọ yìí ṣàṣeyọrí lójú mi kílẹ̀ pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ẹ jẹ́ ká kọ́ kì í kú oríire pé lójú yín náà ni ó ti ní ìgbéga tó bá fi tẹ́tẹ́ dẹ̀ eléyìí ló tún wá jẹ́ yìí. lẹ́yìn Ọlọ́run àwọn olókùn torí mo fẹ́ ṣe ìdánwò wọ́n ní wọ́n fi èlì torí wọn ọ̀mọ̀wé kọ wọ́n wá ní èmi náà ní bàbá ẹjọ́ ọdún tó ń bọ̀ wọ́n dẹ̀ ti mọ̀ bá aláìfẹ́ nǹkan ṣe mo fẹ́ kẹ́ mọ̀ ní ọmọ ní bàbá mo ní ẹja mọ̀ lọ bàbá mo ní ẹjẹ́ mọ̀ lọ wọ́n ní àwẹ̀ kọ́ bá kàn mọ́ fẹ́lì nǹkan ìdí ti fẹ́lì rẹ̀ rẹ̀ ẹ fún ìwé kọ́kàn sí àkọ́ ilé tó bá mọ̀ lẹ́ẹ̀mẹ́ tó bá ti pọ́ tán tó bá wá fẹ́lì
yóò wá padà tún ṣe lọ́dún tó ń bọ̀ irú ẹni tó bá bá rìn ó máa dìtàmì bí ní àjòkó ẹ̀ ṣe máa yá. bàbá ẹyẹ bí òkè mo kí n pẹ́ kó ṣe olúwàsà mo ń ṣàkíyèsí kankan ní pẹ̀lẹ́mìṣẹ́kẹ̀ ní pẹ̀lẹ́mìṣẹ́kẹ̀ ó dà pé bàbá àtọmọ ń jọra wọn nínú àṣìbò ibo ni ìbáṣepọ̀ ló ti wọnú ara. ṣé o ń bí mi lè rí ìfẹ́ rí bẹ́ẹ̀ sá. orísun ló ti wà ẹ ṣáàbù ọlọ́run sì ni orísun gbogbo so ìpè alọ́ ó tọ̀dọ̀ ọlọ́run wá ìpè tèmi tọ̀dọ̀ ọlọ́run wá so méjèèjì pàdé ó gbọ́dọ̀ pì tí ò bá pì ajẹ́pẹ́ bìkan náà kọ́ ló ti wá bó ṣe jẹ́. ẹ kú ọgbọ́n náà bàbá. ó wá láti bìkan náà bí ò bá rí bẹ́ẹ̀ kò ní kí ìwọ ní kì í ó tọ́ ni o ẹ rí i pé tó máa fi ké jókè tí wọ́n bẹ̀rẹ̀ láwọn tó fẹ́ jókè wọ́n á ní eléyìí tí ìbá ti sọ̀mọ̀ ìyá kan náà wọ́n ní yọra wọn. bàbá ẹ jẹ́ kí bẹ́ẹ̀ kan báwo nínú yín ṣe dùn tó ní àkókò yìí pẹ̀lú ìtẹ̀síwájú tó ń bá wọn yìí bó ṣe dùn tó. ó tún bí mi lè rè bínú mi ṣe dùn tó ń wò mí lórí ìjòkó tó ń rè bínú mi ṣe ó yẹ káwọn èèyàn ló kọjá. àtàná ti dádó kò sí nǹkan mìíràn táwa ṣe tí yóò ṣe torí. gbogbo tó wà nù mí báyìí ló ń lùlù tó ń jó tó ń kọrin. àjọ máa wà ní ṣọ́ọ̀ṣì ní ọjọ́ Sunday tó lọ. dádó wọ́n lọ ó di àparí àsòrí ọ̀fẹ́ tọ́jọ́ tó lọ bá ṣe wí nìyẹn o mi kì í ṣe pé mo fi kún o ó yẹ kẹ́ mọ̀ mí o. wọ́n ṣe ìparí mítì pẹ̀lú àwọn ṣọ́ọ̀ṣì fún program tá a lọ sí láàárọ̀ náà. bàbá tí ọmọ yìí náà ti sọ ó ti sọ ẹgbẹ́ báyìí wọ́n ti kọ́kọ́ lọ bẹ̀ because wọ́n lọ wo nǹkan tó wà ń bẹ̀ yẹn nígbà tẹ́yìn èèyàn bá débẹ̀ ẹ máa mọ̀ wípé kò ń ṣe nǹkan tẹ́yìn kan fi gbúdọ̀ fọwọ́ yóbẹ́yóbẹ́ mú ní inú bíbẹ̀ mo sọ fún yín pé ibẹ̀ náà wà mí ìdẹ̀ pé wọ́n o mí ìpè wọn látàárọ̀ lónìí o wọ́n torí pé mo mọ̀ pé tán bá dá time àkókò yẹn wọn kì í mí ìsì ẹ̀ bíi 5 náà sọ meeting fáwọn èèyàn bíi 4 sókè so adẹ̀ ti bẹ̀rẹ̀ 5 tó mo mọ̀ pé wọ́n ti débẹ̀. ẹja pé pẹ̀lú àwọn tó tún wà lójókòó yẹn kọ ẹja pé àwọn tó wà. àwọn olówó àmì ẹ̀dá kan kan ẹ̀kọ́ lẹ́ òkè lóko ibo lẹ́tí àmì òkè lóko ibo lẹ́tí ń pè. láti yan ní àjọwọ́ àkókò ṣé orí Facebook lẹ́tí ń wò wá ni sórí Facebook lẹ́tí ń wò wá ni àbí rédíò débẹ̀ ẹ̀sùn mọ́ igi. ní àjọwọ́ àkókò ẹ̀yin pásítọ̀ àmín àmín ẹ ṣe ìyá mi so ẹ̀yin tẹ́ wà ní ẹ̀yin pásítọ̀ evangelism yìí ti dé mo kàn fẹ́ràn yín lọ́wọ́ ni o nígbà tí programu bá lè mọ gbọ́ ní Kogi níbi tó jìnnà kò pọn dandan kó mú advert rẹ wá bí ṣùgbọ́n tó bá lóye mo ṣe mọ̀ pé wọ́n náà kì í kọ́ àwọn èèyàn bí ìrírí ṣe ń tẹ̀síwájú irọ́ náà pè bẹ́ẹ̀ publicity bíbélì pé nípa gbígbọ́ ìgbàgbọ́ tí mo wà ní Èkó Jesus City bí Olúwa fi mí tẹ̀dó sí mo máa send jingle mi sí Èkìtì state kí àwọn èèyàn ká lè ṣe kíni ká lè gbọ́ so ẹ̀yin náà bí gbogbo tẹ́ bá ti ní orí ọ̀fẹ́ láti mọ̀ gbọ́ wa pastor ilé àánú ti dé bíbí yóò dáa fún ẹ tí a bá lè mọ̀ pé wọ́n gbọ́ rédíò níyẹn àjọwọ́ àkókò tán gbọ́ dé Kogi tán ọjà ẹ̀kọ́ máa ń ṣe spọ́ọ̀tì lálẹ́ yìí káwọn aráàlú lè mọ̀ pé ilé kún lẹ́yìn kó ṣe spọ́ọ̀tì kí màmá onímàmá ẹnìkan tẹ̀ sọ fún mi pé màmá onímàmá ti yàtọ̀ sí tẹ́lẹ̀ fún wọ́n ló ti kówó wa jẹ ọ̀gá ọmọ ẹ̀dẹ́mà wọ́n ní kẹ́ ẹ̀ transfer àwọn ọmọ onímàmá mo ní ká jọ so yóò dáa fún yín Adó Èkìtì a máa wà bẹ́ẹ̀ ní ọjọ́ Sunday mo ti bẹ̀ ẹ̀yin aráàlú mi wípé ní ọ̀la ẹ̀wọ̀n náà Ọlọ́run nínú ayé kábíyèsí ọba Captain Ayọ̀rìndé Ìlọrí Fábọ́rọ̀ gbogbo ẹ̀yin aráàlú mi tẹ́ bá fẹ́ wá ẹ máa wà nínú ààfin bẹ́ẹ̀ tó 2,000 bí ẹ lé ní 2,000 ipa Olúwa ka ẹ ó jẹ ẹ ó mu so èmi fúnra mi ní ìmúra oúnjẹ èèyàn 10 torí pé mo mọ̀ pé ẹ fẹ́ràn ìlú yín tí èmi náà dẹ̀ fẹ́ràn ìlú mi ọ̀hún so ṣàpọ̀ tó bá ti jókòó síbẹ̀ kí ẹ bá tọ́pọ̀ dandan fẹ́ dúró sí ẹnu kéètì ṣẹ́ mọ̀ pé express ní ibi bíi mi ti fẹ́ kún blọọkì ju ni mo ṣe ń bẹ̀ yín pé kẹ́ ẹ jọ kí tí n bá wà nílùú onílùú wọ́n máa ọ̀nà mi so tèmi náà bá wà bu ọlá fún yín ẹ jẹ́ káwọn èèyàn rí wípé ìlú mi pé àwọn ń gbọ́ràn bẹ́ẹ̀ kọ́sí bá wà nílùú mìíràn mọ̀ra máa ń ṣe yọ́ bí ẹni tí ò mọ̀ kankan ni so ẹ̀yin náà ẹ kọ́ ìwà àti tèmi láti lè bá wa ṣe kó lè dáa ẹ máa lọ sínú bẹ̀yẹn ẹ máa rí wa wò lórí screen ẹ máa wo bí ìgbà tẹ wà ń bí ni so tẹ bá yà ti lè tètè débẹ̀ kẹjọ kó ifun kémi kan tó kó padà lọ lé báyìí màá lọ fojú ara mi wo nǹkan tó ń ṣe ọ tòrútòrú kí n wá kọ́kọ́ inspect ẹ̀ bí ó bá yí lọ sí bákan náà mo dúpẹ́ lọ́wọ́ DPO Ìdó wọ́n wá bá mi nílé pé ẹ̀sà àwọn wá wo gbogbo full security tẹ́wọ́n àwọn fún mi ó tẹ̀ jọ mí lójú púpọ̀ so kábíyèsí àwọn èèyàn aráàlú yín wọ́n fẹ́ ìlú yìí dáadáa o DPO Ìdó wọ́n wá sí ilé lọ́dọ̀ mi láti wá kí mi wọ́n dẹ̀ sọ pé wọ́n fẹ́ fún wa ní gbogbo security gbogbo tí a bá ní so ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wonder brother mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ DPO Ìdó wọ́n wá kí mi sílé wọ́n dẹ̀ láwọn máa fún wa gbogbo security tí a bá máa lò ẹ ṣe. ẹ ṣeun gan ni o láti ìgbà tí ẹ ti ń bá pọ̀
ní orí ètò gbogbo yìí lórí bí nǹkan ó ṣe lọ sí lórí ṣíṣe Adámimógo 107.7 FM Ìdó adúgbò bàbá ẹyẹ bí ọkùnrin tí wọ́n jẹ́ bàbá wa ní ìsinmi jọ ìgbé ẹ̀ṣin gan ni ẹ̀kọ́ àdúró ti ọmọ yìí o iṣẹ́ ìránṣẹ́ yìí ò ní dòkú o yóò dẹ̀ máa fọ̀ síbẹ̀ ni o ẹ̀ tún rí ire sí lórí ẹ̀ àlàyé lábẹ́ ọlọ́ kábàlọ́ gbogbo àwọn tí a jọ ṣe. tí a bá ń wo ẹgbẹ́ wa kábẹ̀ láti bí. Adámimógo Nàìjíríà ti kúkú dé báyìí. Head of news láti Lẹ́kì. kò fáìn tó báyìí bàtà. Hello, good evening, the people of Ido Ekiti. This is Adámimógo 107.7 FM. Ido Ekiti, it's good to be here. My name is Sam Olugbemini from Adámimógo 93.1 FM. We promise you the best of entertainment, information, news, everything that you can think about. You have it right here. Courtesy of our founder, the prophet himself, Sam Oluwalo. Thank you very much. Oya sports gbẹnu sí jẹ́ kí àwọn èèyàn kan sọ̀rọ̀ lórí Arsenal Oya fún ani news ní tó ṣe wọ́n orí ògàdé. Ọlásùpọ̀ Mr. Commentator irúmọlẹ̀ nínú wọn jẹ́ Òdógó Sport ẹ má kàná àwọn àbí báyìí fún mi. Ọya màmá ní màmá bó jẹ́ bí tọ́sí ẹni tó yẹ ṣe fún wa. Oya kẹ́rò wá ti máa gbọ́ tó wọlé tí ìgbọ́ tó wá ṣe kí náà wá pẹpẹ létí ẹ̀. Ìdọ́lọ́pẹ́ bí ó yá filẹ̀ gbogbo ẹyin tí ká ṣọ̀tọ̀ ṣọ̀bọ̀ àbẹ́tẹ̀ náà wọ́n tún àlè Adésí lọ́rùn Adámimógo 91 FM ó pọ̀ yẹ́yẹ́ Adámimógo Èkó Adámimógo Ìbàdàn Adámimógo Èkìtì ògbó yẹn tọ̀ lọ́dí sáré wà ògo filẹ̀. Ọya ọ̀gá MC Info láti. èyí tí wọ́n lé kìtì Adámimógo ti kalẹ̀ kàdá mi yẹn. Ka ìròyìn. ayé bó ṣe ń lọ náà ẹ̀yin tí wọ́n ṣe àtìmọ̀ wípé ọ̀rọ̀ gbọ́ lóhùn ẹ̀kọ́ bọ̀ ẹ ti mọ̀ wípé tá a bá ti dé àti dédà lónìí o àwọn abẹ́rẹ́ jẹ́ àyíṣì torí pé kí ni kọ́ńtì mọ́gàdí sí gbogbo ìṣẹ̀lẹ̀ tó lọ nígbò láyé Nàìjíríà òun náà ni o Adámimógo 107.7 FM ìkànnì tó ń fọmù ìmọ́lẹ̀ sétà àwọn ológo ní ìgboro ayé ni Ògo gbéra adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin wa adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tíìmù bàbá Professor Sam Oluwalo pátápátá the media team thank you so much. And my CSO and my security gbogbo wọn pátápátá gbogbo wọn. adúpẹ́ lọ́wọ́ táwa bá ń bì adúpẹ́ lọ́wọ́ yín o. bákan náà ni ọ̀gá wa láyé ọ̀yá wa. adúpẹ́ lọ́wọ́ bàbá wa sì ti sí Adámimógo 107. ẹ jẹ́ kí bàbá kan sọ tẹ́lẹ̀ sínú ayé àwọn èèyàn. tó jẹ́ lọ program ó wà bí náà. ní agbára Ọlọ́run aago 8 ní àárọ̀ la ń lọ sí ilé ìgbẹ́gbẹ́ wa ní Christ Apostolic Church òkè ṣẹ́gun Ìdòmbí aago 8 ní àárọ̀ nígbà àwọn èèyàn lásìkò wá síbẹ̀ láti wá wọ. Yorùbá ti máa rí àdúrà yẹn gbọ́ mo dẹ̀ mọ̀ pé ẹ gbọ́ táìmù nítorí ògo tí èmi àti alàgbàdélé Adéyanjú tí à ń ṣe táìmù tó bá máa bọ́ sí lẹ́kìtì ẹ̀ tún gbọ́ ìyẹn náà lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Olójìdó ti ìlú Ìdó Èkìtì pẹ̀lú gbogbo àwọn ṣífù wọn pátápátá èyí ló meṣú àwọn akínni sí ilé náà ní òní bàbá Báyìlá láti nílùú Ìdó Èkìtì wọ́n wà ní London lọ́wọ́lọ́wọ́ mo rí àtẹ̀jíṣẹ́ wọn wọ́n ń pè mí bá ṣe wà níbi bíi wọ́n dẹ̀ fi mẹ́sẹ̀gì ránṣẹ́ síbẹ̀ mo kí yín o bàbá ẹ ṣe pẹ̀lú gbogbo àwọn ìjòyè Olójìdó in council mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin brọ́dà mi gbogbo ní ìlú Ìdó Èkìtì àti ẹ̀yin brọ́dà mi ní ọmọ Ìdó tẹ́wà ní diaspora àti ẹ̀yin sísà mi nílùú Ìdó àtẹ̀yin tẹ́wà ní diaspora àtẹ̀yin bàbá mi gbogbo ní Ìdó àtẹ̀yin tẹ́wà ní diaspora mo kí yín o oríire yóò di alẹ́ o ẹ̀yin náà máa kéré oko ẹ ó kó wálé ní orúkọ Jésù èyí ṣọ̀run ní Ìdó Èkìtì mo kí yín kábíyèsí Ewé Adó Èkìtì mo kí kábíyèsí Ewí mo kí gbogbo àwọn ládéládé ní ìpínlẹ̀ Èkìtì mo dẹ̀ kí gbogbo àwọn ṣíàmánu wa mo kí bàbá ríjọ́nà wa náà ní Èkìtì àbí mo rò pé Èkìtì náà ní ríjọ́nà mo kí wọn mo dẹ̀ kí gbogbo bàbá alága wa gbogbo ní CAC ní Èkìtì state gbogbo yín pátápátá ni mo kí o yóò dára fún yín tí ń ní Olúwa wòlíì àti ajínrere Sam Oluwalo thank you. ṣe tó ní o títí dìgbà míì tí a mọ̀ pàdé ìmọ̀ ọ̀sán adé tó lò ó kọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ní èmi náà tí wọ́n sì yọ̀ǹda mi ìwé ìsámu Olúwa kó lè dùn Mr. Alisiro akọrin ìdántọ́